Mo kí gbogbo wa wípé àbọ̀rú, àbọ̀yè, àbọ̀yè bọ́ ṣíṣe. Ẹ̀ǹlẹ̀ tí dáadáa lẹ́nìkọ̀ọ̀kan wá wà. Bàbá Abíálà yín ni jàre. Kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí? Ó ní ghost DNA tí gbogbo wa ń pariwo lé lórí. Wípé ghost DNA o, Yorùbá ló ní ghost DNA o, Yorùbá ló ṣe gbá o, Yorùbá ló ṣàwo o. Ṣé ẹ gbàgbé pé ìran kan wà tí wọ́n ń pè ní Nok, tí wọ́n wà láàrin Kaduna àti Abuja, tí wọ́n dàgbà. Tó ṣe pé ẹ̀rí jẹ́ kó yé wa wípé àwọn náà dàgbà jù. Àwọn ti ṣe kíni o, wọ́n ti ní ọ̀làjú, wọ́n ti dàgbà jù, wọ́n ti ní ọ̀làjú káwa tó ní, wọ́n ti wà ń bẹ́ẹ̀ káwa tó tiẹ̀ sọ pé àti ẹ̀ lálàpá àti ẹ̀ débi tá a wà yìí. Ní tí wọ́n jó yé wa wípé wọ́n jù wá lọ. Àwọn yẹn wọ́n ń pè wọ́n ní Nok, N-O-K, Nok. Tí wọ́n dẹ̀ gbé àwọn nǹkan tó fi jẹ́ wípé ẹ̀rí mọ́ jẹ́ mi nìṣó wípé ó rí bẹ́ẹ̀ tí wọ́n gbé wá. Ìbéèrè táwa abira wa léèrè lé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Sáwọn náà ní ghost DNA. Wọ́n ń pe àwọn èdè kan, wọ́n ń pè wọ́n ní Banu Kawal. Àwọn Banu Kawal wọ́n ní ara wọn láti jáde ta tó mọ̀ sí Banu Congo. Wọ́n ní ara èdè wọn, wọ́n lè wá èdè wọn sínú, wọ́n lè wá èdè wa sí inú ẹ̀. Ṣé ẹ̀ ń de ọ̀rọ̀ tí mò ń sọ wọn? Tẹ́ bá lọ wo àwọn Banu Kawal, ṣé ẹ̀rí wà páwọn náà ní ghost DNA? Ẹ̀rí só wà pé wọ́n ní ghost DNA? Kò sí. Wọ́n dẹ̀ ní wípé èdè wa o, a lè wá èdè wa sí inú èdè wọn, para wọn láti jáde. Torí tẹ́ bá lọ wo ìtàn dry land àbí dry season anyhow, tí ọ̀gbẹlẹ̀ tí ìyàn mú, torí ìyàn mú rí láfíríkà, ìyàn burúkú, tí ìyàn mú burúkú, tí ìyàn mú tí àwọn tí migration burúkú ṣẹlẹ̀ táwọn èèyàn wọ́ láti ibi tí wọ́n wà lọ síbòmíì wọ́ kiri tó di ọ̀wọ́ lọ́wọ́ bọ̀. Tó di kíni ọ̀wọ́ lọ́wọ́ bọ̀. Ìgbà yẹn ni àwọn ọ̀ràn kan wá sọ́dọ̀ wa níbi bí ìtawà náà dà lọ ọ̀nà bìkan tasádà kúńkálukú sàn wọ́ kiri torí kíni ọ̀gbẹlẹ̀ mú. Ṣùgbọ́n àwa jẹ́ ìran kan tó jẹ́ wípé ibi tí àwa wà, àwọn bàbá wa ọlọ́gbọ́n ni wọ́n, olóye ni wọ́n. Apá ibi tí wọ́n dúró sí ìyẹn ò fi bẹ́ẹ̀ dà wá láàmú ń tiwa. Àwọn ìran míì tún wá bá wa ni láti wá bá wa ṣe. Ṣé èdè mi ò yé? Àwọn ìran míì wá bá wa ni. Àwọn Congo tí wọ́n ń pariwo yìí wọ́n wá sọ́dọ̀ tiwa ni. Nígbà tó tún jẹ́ pé àsìkò yẹn tún lọ, àsìkò ọ̀gbẹlẹ̀ yẹn lọ ńkọ́ o, wọ́n ṣe kíni o, wọ́n tún lọ. Ìgbà yẹn ni àwọn tọ̀dọ̀ tiwa kan ni wọ́n tẹ̀lé wọn. Àwọn tọ̀dọ̀ tiwọn kan ni wọ́n dúró ibi tá a ti dàpọ̀ nu. Ibi tá a ti dàpọ̀ nu. Àwọn tọ̀dọ̀ tiwa kan tẹ̀lé wọn lọ. Àwọn tọ̀dọ̀ tiwọn kan náà dúró torí àtijọ́ gbé, àtijọ́ wà, àtijọ́ ṣe lẹ́nu ìgbà tí wọ́n wà yẹn. Àtijọ́ gbé, àtijọ́ wà, àtijọ́ ṣe lẹ́nu ìgbà tí wọ́n wà hùn. Ṣé wá rí wípé ìṣòro tá a wá ní nìsín ni wípé a lè ṣe ìwádìí ìtàn ara wa mọ́. A lè ṣe kíni o, a lè ṣe ìwádìí ìtàn ara wa, ọ̀tọ̀ ní tá à ń lé mú káàkiri ìlú. Nísìn gbogbo wa là ń pariwo ghost DNA o, ghost DNA o, ghost DNA o. Lóòótọ́ ni wípé a ní ẹ̀rí wípé tọ̀ o, àwa ní ghost DNA according to evidence. Ó dẹ̀ ti wà in existence for the past 600 and something years ago, 400 to 600 and something years ago. In a ghost DNA yẹn ló ti wà. Ni wọ́n sọ wípé àwọn ìran kan ti wà láti ìgbà yẹn. Àwọn kan ti wà láti ìgbà yẹn tí wọ́n ní tó ṣe pé a lè wá ìran, a lè wá wọn sínú ìran míì, a wá wọn sínú ìran míì ni, a wá ìran míì sí inú wọn, a lè wá wọn sínú ìran míì, a wá ìran sínú wọn ni. Tí àwa dẹ̀ gbé irú nǹkan bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n ń bá a lára wa, ìyẹn ni wípé o, a lè wá àwa náà sínú ìran míì. Wọ́n ó wá ìran míì sínú wa nítorí àwa wà lára àwọn tó sì ní kíní yẹn lára báyìí tó jẹ́ wípé direct descendant àwọn people ni wá. Kì í ṣe mixture rárá, direct descendant ni. A mixture rárá. Àwa látara wọn ni. Kò ṣe pé àwa látara ìran míì, látara àwọn ìyẹn láti wá torí tí wọ́n ń rí lára wa wọn ò bá lára àwọn ìran míì. Wọ́n ó wá ìran míì sára wa ni. Wọn ò ní wà wá lọ́nà ìran míì. Ìwọ tó sọ àyẹ̀dọ́mọ Ísírẹ́lì gẹ́gẹ́ bí irú ọmọ Ísírẹ́lì, Jésù Kristi á sọ ọ́ di òmìnira. Ọmọ Ádámọ̀ ni èmi, ọmọ Ádámọ̀ sádámọ̀ ní ghost DNA. Gbogbo ìtànú Bible how many years ago ni? Wọ́n gbé sí under 6,000 years ago. 6,000 years ago là ń sọ.
ghost DNA ti wà ní existence from 400 to 600 and something years ago ni ló ti wà in existence. ẹ gbọ́ mi bí àwọn nóòkì tí wọ́n wá gbélé wa lórí yìí, tí wọ́n ní wọ́n dàgbà jù yìí, ìyá Ìbádéṣọlá mo kí yín, àwọn nóòkì tán ni wọ́n dàgbà jù yìí, ṣé wọ́n ní ghost DNA, wọ́n ní ẹ̀rí tó lè fún àwọn ní ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó tá a fi lè rí báyìí wípé tọ́ o wọ́n ti dàgbà wọ́n dẹ̀ ni ó ti parẹ́ láti 2000 years ago. ìní ẹ̀rí tán fi lè mọ̀ pàgbàlagbà ni wọ́n o, wọ́n ní gbogbo àwọn kìíní lóòótọ́ o ń ló ti parẹ́, wọ́n dẹ̀ gbé fún wọn with inconclusive evidence. wọ́n dẹ̀ kùnà láti gbé fáwa tí wọ́n rí physical evidence tí archaeological evidence náà dẹ̀ wà, wọ́n dẹ̀ kùnà láti gbé fún àwa wípé tó àwa làwa dàgbà jù, wọ́n dẹ̀ gbé fún àwọn tó jẹ́ inconclusive. wọ́n gbé fún àwọn inconclusive, wọn ò lè gbé fún àwa tó ṣe wípé gbogbo evidence ló pé ẹ̀rí pé hàn lè gbé fáwa. kí ló dé kó rí bẹ́ẹ̀? kí ló jó rí bẹ́ẹ̀? torí pé àwa gan tá a lẹ̀ rí, àwa gan tá a ní nǹkan ọ̀tọ̀ ni tá à ń lé mú kí ayé, ẹ̀sìn ẹlẹ́sìn àṣà alásàlà ń lé mú kí ayé, ẹ̀sìn tiwa àfẹ́, àṣà tiwa àfẹ́, ẹ̀sìn tiwa àfẹ́, àṣà tiwa àfẹ́ràn rẹ̀. nígbà tí ọmọ Yorùbá bá ń lọ ara rẹ̀ mọ́ ọmọ Ísírẹ́lì ọdún mélòó? tí ọmọ Yorùbá bá ń lọ ara rẹ̀ mọ́ ọmọ Ísírẹ́lì, how old làwọn ọmọ Ísírẹ́lì? how old ni àwọn ọmọ Ísírẹ́lì? tàbá ní abára wa sọ̀rọ̀. torí wípé àwa gan ò pọ́n ara wa lé, àpọ́n ìtàn wa lé, àpọ́n ayé wa lé, kò jẹ́ káwọn ìran yẹn lè pọ́n wa lé. torí àti ṣe kí ni o, àti limited ara wa sí under 6000 years ago. nípa kíni? nípa ọ̀rọ̀ ẹ̀sìn. nípa kíni? nípa ká adopt àṣà aláṣà, ká fi pàtọ́dọ̀ tiwa, ká fi bò mọ́lẹ̀, ká fi ràn mọ́lẹ̀, ká fi ró mọ́lẹ̀. nígbà àìlò ọpọlọ tí ń dà wá láàmú, nípa ìdí ọpọlọ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì wa. ṣé bá a sì wá mọ̀ bá a lọ lélẹ́yìí? ṣé bá a sì mọ̀ bá a lọ ní ẹjẹ́ abira wa léèrè o? ṣé bá a sì mọ̀ bá a lọ lélẹ́yìí? tá a bá ń bá a lọ báyìí, sáyé wa ò ní túmọ̀, kí la fẹ́ filẹ̀ fáwọn ọ̀ràn wa tí ń bọ̀? a lè gbẹ́nu ókè ní ìsìnká mọ̀ pariwo àwọn bàbá wa tí wọn ò yí náà tán fi gbẹ̀tì ni, tí ẹ̀tì yẹn tí wọ́n á dáa ni, tí ó yẹ kán gbẹ̀tì ni, tí ó yẹ kán ṣègbà ni, tí ó yẹ kán ṣàwé ni, tí ó yẹ kán tètè kọ́ ẹ̀bà ṣáàtù ni. ṣùgbọ́n àwa náà ń sọ pé tọ́lú wọn ò ṣe dáa, tọ́lú tọ̀dọ̀ tiwa gan ti ń túdìí ẹ̀ wò, a ti ṣe tó burú ju táwọn gan ṣe lọ báyìí, a ti ń ṣe nǹkan tó burú ju táwọn tó gbẹ̀sìn wọlé yẹn gan ṣe báyìí. torí pé àwa ti rí pé kinní ìṣòro ni, ìta fi wá wò pé ọ̀dà o ìṣòro rèé, ká sẹ́ńgi lọ́rùn, ká sẹ́ ṣòro ń gi lọ́rùn, kí ṣòro múrílé pápá, kí ṣòro múrílé gbó, akọ àdìṣòro mú báyìí, àtún kí sí ẹ̀, àtún rò má sì ṣòro. ń ṣe la mú ṣòro báyìí tá à ń ṣe sọ̀kísọ̀ ń bọ́ lọ fún ṣòro, tá à ń jó wọn kiri wà fún ṣòro, tá a dìṣòro mú, tá a sọ̀rọ̀ ṣòro dọ́kọ ìyàwó, tá a sọ̀rọ̀ ṣòro di nǹkan gidi, tá à ń kí sí ṣòro torí òṣì tá à ń dánwò, torí ìjọba ọ̀run. torí kíni? torí ìjọba ọ̀run. torí táwọn èèbó onímọ́tọ́gílà ìgbé wá fún wa táwọn gan ò lò mọ́. tí àwọn gan alára gan tí hàn lò mọ́, ṣé wọ́n fi gbogbo nǹkan yìí, ṣé wọ́n fi ń gbé ayé mọ́? hàn fi gbé ayé mọ́. ṣé wọ́n fi àwọn àdáadáa yìí gbé ayé mọ́? hàn fi gbé ayé mọ́. kí wàá ní dààmú wa? àbòsí. ṣé ń gbọ́ ọ̀bá tún yá wọn ó tún gba kínní náà lọ́wọ́ wa? ibi wọn ti ń gbà lọ́wọ́ wa kàn ń pariwo ni àwa dàbí ẹṣin inú ìwé tí ò lè sáré, tí ò lè gbẹ́rù, àdàbí ajá inú ìwé. bẹ́ẹ̀ la ṣe rí lọ́wọ́ yìí. kí ló ta fi rí bẹ́ẹ̀? torí pé n tó yẹ ká jà fún gangan àjà fún, n tó yẹ ká jókòó tì, tó yẹ ká fáìtì fún, ká jà gidi fún, ó ní ìtàn wa yìí. ọmọ mélòó lọ́mọ ìtàn wa yìí? síbi Odùduwà wá láti Mọ́kà, ó jẹ́ ìrìn lárúbáwá là ń pariwo kí ayé, ṣé bẹ́ẹ̀ lórí? ìwé tán ti gbé ìtàn burúkú yẹn jáde, gbogbo àwọn tán pera wọn ní historia wa ọ̀hún, sáà náà ò rí ń bẹ̀ wípé ẹnu sọ̀tánù lẹ Sultan Bello ibẹ̀ náà ti rí gbà jáde, sáà náà ò rí ń bẹ̀, wọ́n rí ń bẹ̀. ṣé kò kankan náà àwọn pòfẹ́sọ̀ wa yìí tán wá ń kọ̀wé,
sàn náà ò rí nínú ìwé rẹ̀ Samuel Johnson yẹn náà again wípé Sultan Bello ń lọ sọ fún Captain Clapperton. Sultan Bello ló sọ fún Captain Clapperton wípé tọ́ o Odùduwà wá láti Mọ́kà tó jẹ́ bàbá bàbá wa o. tá a bá sì fẹ́ rí àwọn pòfẹ́sọ̀ wa náà bá fẹ́ kọ ìwé nípa àtàn Yorùbá wọn ó dẹ̀ tó mọ rẹ́fẹ́rẹ́nsì sí ìwé burúkú yẹn náà again. tí Reverend Samuel Johnson tó kọ ìwé yẹn dẹ̀ sọ wípé tọ́ o ọwọ́ Captain Clapperton lòun ti gbà á. Captain Clapperton sọ wípé tọ́ o Sir Ahmadu Bello ń lọ sọ fóun tóun fi kọ́ ọ́lẹ̀ nígbà tóun lọ bí lè ọ̀rọ̀ nípa bó ṣe ń ṣe nọ́ọ̀tì. Reverend Samuel Johnson náà dẹ̀ sọ wípé ibẹ̀ náà inú ìwé Captain Clapperton inú àkọọ́lẹ̀ rẹ̀ náà lòun ti mú jáde kìí ṣẹnu Yorùbá kìí ṣẹnu ọba àbẹ́nu ìjòyè Yorùbá lòun ti gbà á. ṣé kò ti wá yẹ kó yé wa wípé ẹ̀rọ ló sọ ó pọ́ìntì ẹ̀rọ jáde fún wa nínú ìwé nu. ó jẹ́ ká mọ̀ ìpẹ́ dandan lòun kọ́lẹ̀ o ká wá ìtàn tọ̀dọ̀ tiwa gangan jáde o. tẹ́yìn pòfẹ́sọ̀ wa náà bá dẹ̀ fẹ́ kọ̀wé ẹ mọ̀ rẹ́fẹ́rẹ́nsì sí ń tọ́sọ yẹn wípé according to Reverend Samuel Johnson Odùduwà came from Mecca he was a clinical of Lárúbáwá. kí ló ń ṣe wá bí ẹ̀ ń ti ń mugbó béèyàn bá tiẹ̀ mugbó rí ẹ̀ mọ́ pé ni kí ni ń ṣe wá bí ẹ̀ tó forí lálẹ́. tẹ́rìn Yorùbá ìsòrí àwa náà bá tó fẹ́ sọ̀rọ̀ ìsọkúsọ lẹ́yìn náà tó máa sọ ẹnìkan jáde ń jò ní ẹnìkan náà ló sọ ìtàn yìí o ó ní wípé Odùduwà Lérí Ọlá ọmọ Òdìdí nígbà tí Lérí Ọlá lọ sí nígbà tí ó tẹ̀wọ̀n ràn ó wá lọ sí orí òkè ọ̀rà nígbà wàá lọ gbàgbára lórí òkè ọ̀rà ìwà ń sọ ọgbà tó wá fẹ́ bọ́lẹ̀ wọ́n wá ní kó mọ̀ gbàgbé tó gbàgòkè yẹn bọ́lẹ̀ mọ́ o wọ́n wá ní kó fò ní nígbà tó wá fò wọ́n kàn pàṣẹ ṣéènì jáde fún ni ló bá gbá ṣéènì mú látòkè mọ́ ní nítorí Ọlọ́run ẹnì kò sì lè wá gbà tí fún Lérí Ọlá pé Lérí Ọlá sọ gbádùn sọ fẹ́ kán lẹ́sẹ̀ ni sọ fẹ́ dá lẹ́sẹ̀ ní kílé tó ń ṣeré gére tó ṣe pé o gbàbì kan gòkè lọ wọ́n wá gbàbẹ̀ sọ̀kalẹ̀ mọ́ wà ń fò tó bá kán lẹ́sẹ̀ ńkọ́ tí Lérí Ọlá dìdí bá kán lẹ́sẹ̀ ńkọ́ nítorí Ọlọ́run Lérí Ọlá mọ̀mọ̀ kan lẹ́sẹ̀ ògo mọ̀mọ̀ kan lẹ́sẹ̀ ògo mọ̀ ti fẹ́ kán lẹ́sẹ̀ torí tó go bá lọ kán lẹ́sẹ̀ ní ìsìn báyìí wọ́n ní bàbá wa ọ kán lẹ́sẹ̀ níbi tí ń ṣeré gére ó dàdé tí ń ṣeré gére ṣé tán nu ẹ̀yin náà jẹ́ agbẹ́kọ̀ọ́ kalẹ̀ ṣé tán nu ọgbà bìkan gòkè nígbà tó wá gba bìkan gòkè tán ọ wá lọ sí òkè bó ṣe wá gòkè mọ́ sí wá ro lágbára tán ọ wá ní ìsìn o ti lágbára o agbára tó wá níyì mọ́ gba ibi tó gbà yẹn o mọ́ gbà sọ̀kalẹ̀ mọ́ o ọ wá nílò òun ti gbọ́ òun ò ní gbà sọ̀kalẹ̀ mọ́ ó kàn fò látòrí òkè ọ̀rà ni bó ṣe wá rí pé fòtò ti fẹ́ bọ́ọ̀lẹ̀ báyìí wọ́n kàn pàṣẹ séènì fún ni tọ́wọ́ rẹ̀ ọ̀bá lọ kan séènì yẹn ń kọ́ tí séènì yẹn ti lọ létí tí bàbá bá lọ dá lọ́rùn tí bàbá dá lápá dá lẹ́sẹ̀ dá gbogbo ara tí bàbá dá kàndìkàndì tí bàbá dá lọ́rùn dá lẹ́gbẹ̀ẹ́ dá lẹ́sẹ̀ dá bàbá tó ń dá lórí ńkọ́ tí wọn ò lè fún Lérí Ọlá nígbà tí olóyè kan kó gbà tí bó látẹ̀yìn pé Lérí Ọlá kí ni ń ṣe ọ́ tó fẹ́ lérí kan lẹ́sẹ̀ ògo o mọ̀ tí fẹ́ dá lọ́rùn ògo mọ̀mọ̀ kan lẹ́gbẹ̀ẹ́ ògo ṣé kò yẹ kán ti fógo ńgbà tí nígbà yẹn ẹnìkan náà lọ sọ́tàn yẹn o ẹnìkan náà ló tún sọ fún wa wípé nígbà tí Lérí Ọlá fẹ́ gun orí òkè ọ̀rà wọ́n wá wò pé kó mọ̀ gba ibi tó yẹ kó gbà yẹn gun o kó mọ̀ gbà bẹ̀ kó wá fún ní ṣéènì yẹn ló wá dì mọ́ tó fi gun orí òkè ọ̀rà lọ ẹnìkan náà lọ sọ́tàn yẹn o mo wá òpẹ́ tiẹ̀ gbà mí nítorí ọlọ́sẹ̀ fẹ́ dà wá lórí irú ni wèrè níyìn ni ẹnìkan náà tó sọ fún wa wípé lóòótọ́ ni Lérí Ọlá kò gbéfẹ̀ Lérí Ọlá tẹ̀ ń wò yẹn ó wá láti ọ̀tọ̀ níbi tí ń gbé ìgbà tó wá yá wá lọ pè wá nígbà tó wá lọ pè dé ni kò gbéfẹ̀ lóòótọ́ kì í sí bó òun authenticate wípé ìtàn tí Reverend Samuel Johnson sọ yẹn original ní síbi tó ń sọnù wípé lóòótọ́ kò gbéfẹ̀ níbo ló wá gbé kílé tá a pé fundamental wa àwọ̀ ọ̀gbà ìgbàkúgbà la fẹ́ mọ̀ gbà káàkiri àdúgbò kí ló dé sánsẹ́ pè fáwa ni ibi Yorùbá la pera wa sàn gbé wa ṣépè ni sáwa nìkan náà ń fàyè ṣe ni ìtànkìtàn ní ká mọ̀ pa kiri lẹ̀ ìtànkìtàn wọ́n ń ṣe àwọn ìwádìí lọ́wọ́ láìlé Ifẹ̀ láti bí 10-15 years ago náà ti ń ṣe ìwádìí lọ́wọ́ mi ò rí ẹni àwọn historian wa kí wọ́n mọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ ìsọkúsọ òkúta 8th century 18th century wọ́n mọ̀ lé mú mẹ́nu káàkiri lẹ̀ ẹ dákun kí lọ́kàn mi nígbà pé nìkan gorí òkè ọ̀rà lọ ọwọ́ afẹ́ bẹ́ látòrí òkè ọ̀rà ọfẹ́ kan lẹ́sẹ̀ lẹ́tọ́ yẹ kán ti wá gbà àrùn fún láti gbà kórí ẹ̀ pé kógo rẹ̀ mọ́ lọ kán lẹ́sẹ̀ kógo mọ́ dà lọ́rùn
kógo mọ́dà lẹ́sẹ̀ kógo mọ́dà lẹ́gbẹ̀ẹ́. Wọn ò wá gbà tí fún lérí ọlá òdìdí àbí kílẹ̀ ń pariwo kílẹ̀ kọ́ mọ́kàn lọ́rùn. Ẹ̀yin kan lẹ́wàá fẹ́ já nísìnyí bíbí kí ló dé? Ẹja ayé tàn kí tàn pa anítàn. Richard Linda ní 18th century ó lọ sí Ọ̀yọ́ ó dẹ̀ rí tí wọ́n ń pè ní tóun pè ní real stone. Ó pè ní real stone ní Ọ̀yọ́ ilé. Ó dẹ̀ béèrè pé bolẹ̀ tí ń rí kinní. Wọ́n sọ fún wọn wípé tọ́ o ìtí gbogbo wa ti ṣẹ̀ wá tí ṣe bò tí jẹ́ Ilé Ifẹ̀ ní as at 18th century. Ọ̀yọ́ gan sì mọ̀ wípé Ilé Ifẹ̀ làwọn ti wá. Kì í ṣèṣin ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ tí tó nǹkan lójú awọ yìí tẹ́ ẹ̀ tí tó nǹkan yìí tẹ́ ẹ rí bíi kọ̀ọ̀kan sílé méjì tẹ́ ẹ̀ mọ̀ tọ́kàn lọ́rọ̀ yín tẹ́ ẹ̀ wíwìkúwì. The Yoruba New History by Akinwumi Ogundiran. The Yoruba New History by Akinwumi Ogundiran. Ẹ rí archaeological evidence ńbẹ̀ tí wọ́n ṣe ó lẹ́rìí lọ́wọ́ ní gbogbo wọ́n gbẹ̀rí gbogbo ẹ̀yà ìlú oríṣiríṣiríṣiríṣi. Ẹ lè ráwọn historia wa kí wọ́n mórí lébi yùn. The Yoruba New History by Akinwumi Ogundiran. Ó wà ńbẹ̀. Kí wá ló dé tá à ń pariwo wèrè káàkiri lẹ̀ kí ni ń ṣe wá pẹ̀lú tán wèrè ìtàn dẹ̀dẹ̀rẹ̀ èèyàn kan lọ́dàdé èèyàn wèrè wo lọ́dàdé ṣé bàbá ẹ lọ́dàdé adé tán ń hun ẹnìkan lọ́dàdé irúmọlẹ̀ kan ládé irúmọlẹ̀ kó lọ́dàdé irúmọlẹ̀ kọ́ adé ni irúmọlẹ̀ kọ́ irúmọ̀kè ni irúmọlẹ̀ kan lọ́dàdé lára àwọn 401 irúmọlẹ̀ yẹn lọ́dàdé irọ́ ni irúmọlẹ̀ òsì wo lọ́dàdé irúmọlẹ̀ bú òní dàdé kì adé tán dé orí irúmọlẹ̀ wo lọ́dàdé kẹgbẹ́rún òsì sọ́hùn irúmọlẹ̀ kẹ́kọ̀ọ́ òdi adé ahun adé ni wọ́n hun sáde kan lọ́wọ́ ni kò sí ẹ̀kan nú àwọn irúmọlẹ̀ yẹn tí ò dàdé kò sí ẹ̀kan nú wọn tí ò ní adé tọ̀dọ̀ tiwọn irúmọlẹ̀ wo ló wá di adé sí yẹn lórí tàǹdé irúmọlẹ̀ wo ló dàdé kò sí irúmọlẹ̀ kan tó di adé ahun adé ni kò sí òrùmọlẹ̀ kan tí ò ní adé tiẹ̀ kò sí òòṣà kan tí ò ní adé tiẹ̀ síbí a mọ̀ wípé adé Ọbàtálá ló ń fún àwọn Ọ̀yọ́ ní agbára tán fi ń jẹ́ ọba àbẹ́yìn ọmọ pàdé Ọbàtálá ni ṣé Ṣàngó náà wà ládé tiẹ̀ sára àfi Ṣàngó ládé tiẹ̀ àmọ́ adé wo ló authenticate wọn wípé tọ́ o wọ́n lẹ́tọ̀ọ́ láti máa jẹ ọba wọn ọba ni wọ́n adé Ọbàtálá bó o ló ti jẹ́ ìyẹn láyé ọba Lùfọ̀n Aláyémọrẹ́ nígbà tí wọ́n fẹ́ fọ́ Òwu dànù tí Ilé Ifẹ̀ fẹ́ fọ́ Òwu nígbà tí Ilé Ifẹ̀ fẹ́ fọ́ Òwu dànù ni wọ́n gbé plan yẹn jáde ni wọ́n fi mọ́ sọ yí pé ládé ọ̀ládé Aláàfin ọ̀ládé adé aládìkún la gbà fà Aláàfin ta aládìkún ọmọ Ọ̀fọ́n ta ni Fọ́n ọmọ Bàtálá ni Fọ́n làwọn ọmọ Olúfọ́n. Torí èmi ò mọ bí tá a tiẹ̀ ti kọ àwọn àgbà kan onítàn wèrè ọ̀tọ̀ ní tẹ́ẹ̀dẹ̀ rí báyìí gbogbo ohun tí mo sọ ìwà ó wà ń ta o kò ṣe pé ó háìdì àbí nǹkan kan o kò háìdì o kẹmọ ibi táwọn yẹn wá ní sọ̀rọ̀ sí o gbogbo ohun tí mo sọ yìí ò háìdì o ó wà ń ta o ó wà ń ta o tán bá ń ládé ọ̀ládé Aláàfin ọ̀ládé adé aládìkún la gbà fà Aláàfin adé Ọbàtálá nítorí ọmọ Bàtálá làwọn aládìkún irú Sunday Igboho ní ìsìn ọmọ Bàtálá ni torí ọmọ aládìkún ni ta ló bí aládìkún Olúfọ́n ta ló bí Olúfọ́n ọmọ Bàtálá ni Olúfọ́n. Kí wá ní níbo ni wọ́n ti lọ gba adé Ifọ̀n lọ́dọ̀ àwọn aládìkún ara àwọn ọmọ Bàtálá ni adé làwọn jókòó tí táwọn ń ṣe ń tiwọn ní Ifọ̀n. Kí wá ní ìtàn tí ò dàrú tẹ̀kàn ń dàrú fún alára yín torí kíni èmi náà fẹ́ sọ̀tàn torí kíni mo fẹ́ sọ ìtàn tuntun ẹ̀yin náà ẹ wo Professor Moyo àwọn náà tó gbé ifá tuntun jáde vegetarian ifá does that make sense? Vegetarian ifá does that make sense? Àwọn àgbàlagbà tá a lára nínú o Professor Moyo àwọn tó ń gbé ifá tuntun bọ́ta ifá tuntun kí ni ń jẹ́ ifá tuntun kí ni ń jẹ́ ifá tuntun àti ẹ̀dùn pé wọ́n ti padà kánṣu pé wọ́n fẹ́ gbé jáde ní UI àbíbo náà tiẹ̀ ń pè adúpẹ́ wọ́n ti kánṣu rẹ̀ dànù pé wọn ò gbé jáde yunifásitì yẹn mọ́ torí nígbà tí wọ́n kọ́ rí òkè ewu tó ní ifá tuntun báyìí torí Ọlọ́run àwọn ìwé kan bẹ tó ṣe wípé ifákífá làwọn wèrè kan kọ́ ọ́nú ẹ̀ àti ìmọ̀ bá ṣe sọ̀rọ̀ àwọn èèyàn
a tún ti wà lórí ìbí, a tún ti wà lórí ifá tuntun again. Does that make any sense to us àtọ́? Kí ló dé táwọn ọmọ Yorùbá ò lè jókòó ká gbọ́ ìtàn wa, ká sọ ìtàn wa fáwọn ọmọ wa? Àwọn ọmọ wa tí ọmọ tàn yìí wọ́n ó padà kó sínú ìṣòro táwa sọ pé a ti ń kú ń bẹ́ yìí, kò sí ní tá a fẹ́ ṣe sí torí pé wọn ò ṣe kíni o, wọ́n ọmọ tàn. Ìran tí ó bá ti mọ̀ tán yóò gbàgbé orísun. Tó o bá ti gbàgbé orísun wàá pa sán ni. Odò tó bá yẹ lè gbàgbé orísun tí ò mọ ibi tó ti ń sun wá, tí ò mọ ṣọ́ọ̀ṣì ẹ̀ mọ́, yóò gbẹ ni. Odò tí ò bá ti mọ orísun ẹ̀ mọ́ yóò gbẹ ni. Ìran tí ò bá ti mọ orísun ẹ̀, tí ò bá ti gbàgbé orútu ẹ̀, yóò pa sán ni, yóò parun ni. Irú ẹ̀ ní ti ń ṣe wá lọ́wọ́lọ́wọ́ báyìí. A gbàgbé orísun wa, àwa ń pàtàkì tán. Kí ló dé tá a tún pàtàkì wèrè? Èyí ti rí. Tí bóyá ọmọ Yorùbá la pera wa, kí tà lè jẹ́ ọmọ Yorùbá yẹn jálẹ̀ dáadáa. Kí tà lè jẹ́ ìran Yorùbá yẹn jálẹ̀ dáadáa. Kí tà lè dúró ti fundamental wa. Kí tà lè dúró di kíni o, fundamental tó yẹ pé à ń wá àtàṣé là ń wá kiri lẹ̀. Kí ló dé? Sáwa nìkan ni. Sáwa nìkan ni. Sáwa nìkan kọ́. Kí wá ló wá mú wa? Kí tà lè wò ó? Níbo la ti ń ṣẹ̀ṣẹ̀ gbé bọ̀? Níbo la ṣe kíni o? Níbo la ti ń ṣe ẹsẹ̀ gbé bọ̀? Níbo la ti ń ṣe ayé gbé bọ̀? Níbo la ti ń ṣèṣekúṣe bọ̀? Níbo la ti ń ṣàṣàkúṣà bọ̀? Níbo nìtàn wa ti ń parẹ́ bọ̀? Yorùbá kọ́ ló ní Ìlọrin o, Yorùbá kọ́ ló ní Ìlọrin o. Èdè wo náà sọ jù mbẹ́? Èdè Yorùbá. Ẹ ti pa sán. Ẹ ti pa sán. Gbẹ̀yìn Ìlọrin tẹ mọ́ tọ ìtànkìtàn. Tí bá ti pa àwọn bàbá yín tán ya wèrè ń gbà wọn, èmi sì dé àìgbègbè ẹ̀yìn Ìlọrin. Kí ló pa Ṣọlá gbẹrú? Tá ń pa Ṣọlá gbẹrú ńlọrin? Tá ń pa Ṣọlá gbẹrú? Tá ń pa irú kú wo ló pa Ṣọlá gbẹrú? Kẹ wá sọ fún wa, wọ́n ní Ṣọlá gbẹrú kú, kí ló mú tó fi kú? Bí mùsùlùmí ni, àbí mùsùlùmí kan Ṣọlá gbẹrú ni, kí ló wá mú tó fi kú? Kẹ ẹ bọ́ta kẹ ẹ sọ fúnra yín, ẹ ní lè sọ yún, ẹ sì wá sọ kò dùn létí torí kò dùn gbọ́, torí ìtàn tó ṣe wípé yóò kẹrẹ bá gbogbo ẹ̀yin àtẹ̀mí ayín tí yóò kẹrẹ bá yín ni, torí pé ìwà dandan ni wọ́n wù. Ta ló pa? Èmi ọmọ, èmi náà ń béèrè ni, torí tá a gbọ́ ni pé wọ́n ní Ṣọlá gbẹrú kú. A dẹ̀ gbọ́ pé wọ́n sọ wípé ọmọ mu èso dàbí inú nǹkan kó tó di pé ó kú ni. Ṣé kò sóúnjẹ mọ́ ìlú ni? Ìtàn ò kì í gbàgbé, ìtàn máa ń rìpíìtì ara rẹ̀ ni. Ìtàn ò kì í parẹ́. Àròkò ni tí àwọn Fúlàní ṣe fún wa tán fi kó àwọn tí wọ́n kó lọ yẹn lọ sí Ọ̀yọ́ National Park, torí Ọ̀yọ́ National Park ni Ọ̀yọ́ ilé. Ọ̀yọ́ National Park ní Ọ̀yọ́ ilé, ibi tógun ti bẹ̀rẹ̀ gangan, ibi tí ogun Fúlàní ti bẹ̀rẹ̀ gangan ńlọ̀yọ́ ilé ńlódì Ọ̀yọ́ National Park lónìí o. Àròkò náà ń pa fún wa láti kó àwọn tí wọ́n kó lọ yẹn lọ síbẹ̀. Àròkò ni, torí kí ni o, ibi tógun ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nu àwọn àti Fúlàní. Tí ẹ bá ṣe pé àwọn ọdẹ ń lọ Ìbàdàn, wọ́n lọ kojú àwọn Fúlàní ní Òṣogbo, wọ́n bà tiẹ̀ jẹ́. Gbogbo ń táwa náà ń pariwo yeye ọmọ Yorùbá ni mí, a ti mọ sọ fùfú dé, a ti mọ sọ Fúlàní ẹ̀mí alábògbó lẹ Yorùbá báyìí. Láwàlí wọ́n mọ̀ wé bí Ìlọrin. Láwàlí wọ́n mọ̀ wé láwàlí kilẹ̀ ní bíi ti Ìlọrin. A mọ̀ wéríwénu ni láwàsẹ́nu jìntì yóò bó ń kọ́. Láwàlú níwájú àyè bí ìdí ìgbàgún. Kí ló dé? Kí ló dé tá à ń ṣe bí ọmọ àlè? Kí ló dé tá à wù ọmọ kọ? Kí ló dé tá à ń lọ́ra wá máa wọn ìran tí ò tó nǹkan kan, àwọn ìran tí ò tiẹ̀ ráyé jẹ, àwọn ìran tí ò tiẹ̀ gbádùn, tá à ń lọ́ra wá mọ́ wọn? Síbí ọmọ Yorùbá la pera wa, ẹ jẹ́ àdó ọmọ Yorùbá délẹ̀. Tá a bá jẹ́ ọmọ Yorùbá, ẹ jẹ́ àjẹ́ ọmọ Yorùbá délẹ̀. Kò sí tọ́kan tí a pẹ̀lú Ìgbò, bí bá wù Ìgbò kan mọ́ wíwùkú lẹ́nu ìṣòro ayé tí wọn nu, wọn ò kulẹ̀ gbàdúrà pẹ̀lú àfipúlọ̀ tán gbé káàkiri yẹn. Gbogbo ilẹ̀ àfipúlọ̀ tí wọ́n ń gbádùn. Ìgbò ọ̀gbádùn, kò sí tọ́kan tí a pẹ̀lú tiwọn. Mélòó lẹ Ìgbò? Nígbà láwọn fẹ́ gba nation tó ní tán láwọn fẹ́ gba country, àwọn ti gba country tí wọ́n kọ 46 states. Nàìjíríà go ní 46 states. Bí Nàìjíríà ṣe fọ̀ tó yìí, kò sí tó ń jẹ́ 46 states mẹ́ bá a ṣe pọ̀ tó yìí. Bá a ṣe láàpọ̀ Haúsá, Ìgbò, Yorùbá yìí, a ní 46 states. Gbogbo ojú 36 states lọ.
ẹ̀yin kan tí ó sọ pé gbogbo ilẹ̀ yín wà wá kò tó half a plot kò tó Kwara ẹ wá lẹ ní ẹlẹ́ni 46 states nígbà táwọn gbogbo ilẹ̀ tán kó pọ̀ mọ́ra wọn wọ́n fẹ́ kó Kwara kan bí ó lè tẹ́ wọ́n kó Delta wọ́n kó gbogbo ilẹ̀ tí ò sí tiwọn náà tàtẹ̀ kó pọ̀. ẹni tí ò ní kan ṣe ẹni tí ò lọ́lá tí ò ní nǹkan kan ní mọ́ wá tàṣe kílẹ̀ àwọn ò nídìí àtàṣe àwa Yorùbá a ní anílẹ̀ alọ́rọ̀ alọ́lá wa ló kù láti jẹ́ káwọn ọmọ wa mọ ìtàn wa láti jẹ́ káwọn ọmọ wa mọ àṣà wa láti jẹ́ káwọn ọmọ wa mọ ìṣe wa àṣà wa ò gbọ́dọ̀ jẹ́ nǹkan ìmẹ́rí ìṣe wa ò gbọ́dọ̀ jẹ́ nǹkan ìmẹ́rí ìtàn wa ò gbọ́dọ̀ jẹ́ nǹkan tá a lè sọ fáwọn ọmọ wa a gbọ́dọ̀ lè proud we should be able to proud of our culture of our tradition we should be able to proud of ourselves. àmọ̀ràn ni ọmọ Yorùbá níbẹ̀ bí ti ń ranjú bí ojú ẹ̀mí níbẹ̀ bí ti ń gbé mú bí ike ni mú kí ló dé kí ló dé aláwọn tán wèrè yẹn ẹjá lọ kó sọnù ìtàn àtọwọ́dá lérí ọlá fò lérí ọlá ọmọ òdìdí ó fò látòrí ọ̀rá ó tó látòrí ó lọ sórí òkè ọ̀rá ó wá fò bọ̀ọ̀lẹ̀ sọ́fẹ́ kán lẹ́sẹ̀ ni ìgbà tó ló yẹ ká fún lérí ọlá náà ìgbà àwọn tó wà mẹ́gbà yẹ ká pè wọ́n jókòó báyìí pé nígbà tẹ́ ẹ rí pé lérí ọlá ń sòsì ọ̀fẹ́ dá lẹ́sẹ̀ kí ló tẹ̀ kó gbà tí fún lérí ọlá kẹ́ ẹ sá ń gbà tí kẹ́ ẹ fún gbà tí látẹ̀yìn kẹ́ ẹ fokùn wọ padà ń wọ̀kú wọ̀ pé kí ló dé lérí ọlá ọ̀fẹ́ kán lẹ́sẹ̀ ni tó lọ́ fẹ́ sọ àlòkọ̀nù torí gbà tí ògo bá lọ dá lẹ́sẹ̀ kí lẹ mọ̀ tí ó padà ṣẹlẹ̀ wọn làwọn bàbá wa ẹlẹ́sẹ̀ kan ni ẹ̀yin náà tún worú tàn Ọbàtálá mẹ́mu yó nígbà tí ń dá yàn Ọbàtálá wa mẹ́mu yó ṣé tán nu Ọbàtálá mẹ́mu yó nígbà bàbá wa mẹ́mu yó tán bàbá wa sùn lọ lódò wa rẹ̀ wá rán Odùduwà pé kọ́ mọ́ bọ̀ o kọ́ wá parí sí Ọbàtálá tó Ọbàtálá ti mẹ́mu yó ti sùn lọ o ṣe ẹ gbáyé ẹ wò tán wèrè Ọbàtálá mẹ́mu yó nígbà wàá mẹ́mu yóò tán kọ̀ wá rí èèyàn dá mọ́ kò sí kínni nígbà ò mẹ́mu yóò tán kọ̀ wá rí èèyàn dá mọ́ ó wá dàdàkúdà ó wá dàdàkú àdà wèrè lẹ́yìn tẹ́ mọ́ pàtàn wèrè gidi wèrè yín nípọn wèrè yín strong wèrè yín gbópọnlí wèrè yín ní trending wèrè yín ó ní trending wèrè yín ẹ ṣí èrè gan ẹ ti pasán pẹ̀lú tán wèrè ṣé tán nu ẹjẹ́ àwọn olówó rí bú yìí ẹjẹ́ wọn wèrè yóò bá wa fọ́ ìtàn ní ìsìn wọn láwọn tó ṣẹ̀wálẹ̀ o ológogoro ni wọ́n ọ̀tán àbùkù wọn á ní pólógogoro ni àwọn tó ṣẹ̀wálẹ̀ ọ̀tán àbùkù gbogbo ẹ̀yìn ń tan wèrè ọ̀tán àbùkù ṣé tán nu. Ifá wo ló sọ pé Ọbàtálá mẹ́mu yóò wá sùn lọ kọ̀ wá rí yẹn dá mọ́ wọn á dàkúdà ní àwọn tí wọ́n fún wa ní gbogbo tá à ń ṣe tán kọ́ wa lélẹ̀ tán fi àwọn àṣà wa ilé wa lọ́wọ́ àwọn ìṣe wa ilé ẹ̀ mọ́ lò ilé ẹ̀ mọ́ lò ilé ẹ̀ lò fáìsàn báyìí ilé ẹ̀ lò fáìsàn báyìí àwọn yẹn ni òtún wá mọ táwọn yẹn tán ṣiṣẹ́ fún mọ́ wọn ò mọ gẹ̀ẹ́sẹ̀tì iye tó yẹ kán mu so ìrì Ọbàtálá wà á mọ iye kọ̀ mọ̀ pé ẹ mú o òun ò gbọ́dọ̀ mú o àbí tóun bá mú o òun ọjọ́ gọ̀ Ọbàtálá kan jọgọ̀ ni bàbá bá jọgọ̀ náà ni náà bàbá gbé kólòsì ọmọ ìyá kólòsì ni torí téèyàn bá fi lè mú yàn yòó tẹ́kí téèyàn ò lè ṣe nǹkan kan mọ́ téèyàn wá ń ṣe kàtàkàtà á jẹ́ pé ó ti jọgọ̀ nù Ọbàtálá bá jọgọ̀ wèrè nìyí sórí rẹ Ọbàtálá jọgọ̀ àbí bàbá jọgọ̀ ju bàbá padé gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀ dábẹ́ ẹni pé ó ti ṣẹlẹ̀ rí àfi bí orin Zlatan ni mo ti jọgọ̀ ojú mi ti padé gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀ wá dàbí ẹni pé ó ti ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ ni ẹni bàbá jọgọ̀ pẹ̀lú tán wèrè pẹ̀lú ìtàn burúkú tẹ̀tí ò ṣeé sọ tá a lè bí ọ pé bolo ti rẹ́rìí ìtàn wèrè tó ń pa ìkó fún wa wọn wá ní
ìyẹn ló fi jẹ́ wípé ọmọ Ọbàtálá ò gbọ́dọ̀ mọ́ mú, kò gbọ́dọ̀ mọ́ mẹ́mú. Kì í ṣe pé ọmọ Ọbàtálá ò gbọ́dọ̀ mọ́ mẹ́mú. Kì í ṣe o ò gbọ́dọ̀ mu púpọ̀ ni. O ò gbọ́dọ̀ ṣe kí ni o ò gbọ́dọ̀ mu púpọ̀ ni. Díẹ̀ ni tó bá ní tó fẹ́ fẹ́ mu ló lè fi lò díẹ̀ ni. Ó wà àlẹ́jíìkì àbẹ́lẹ̀ górí àbí kí ló máa ń pe kíní yẹn léèbò. Ara rẹ máa react sí ara rẹ lòdì sí ni. Ọwọ́ sí àlẹ́jíìkì ni àbí àlẹ́górí àbí kí léèbó burúkú yẹn gan. Ẹnìkan náà lọ pátán o wípé lérí ọlá ọmọ òdìdí ó gorí òkè lọ, ó gorí ọ̀rá lọ. Nígbà wàá fẹ́ bọ́lẹ̀ ọkàn kọ̀ọ̀kan gbabi tó gbà bọ́lẹ̀ kó gbàgùn mọ́ ni ọkàn fò ní látòkè. Ẹnì kó wà kó wà àpò láàgì kí wọ́n dàdé lérí ọlá lẹ́yìn ọrùn, kí wọ́n fún lápò láàgì lẹ́yìn ọrùn pé lérí ọlá ògo mọ́mọ́ kan lẹ́sẹ̀, ògo ọmọ tí fẹ́ kán lẹ́sẹ̀, ògo mọ́mọ́ kan lọ́rùn, kí wọ́n fi pákó ṣètì ọrùn ẹ̀ padà pé ọ̀gbẹ́ni sọ́mọ gbé gbà bọ́lẹ̀ ni. Nígbà tó ti fẹ́ bọ́lẹ̀ tán nígbà tó wá di pé wọ́n fẹ́ kanlẹ̀ wọ́n kàn pàṣẹ séènì fún ni ìlú wa rọ̀ wálẹ̀. Ìtàkìtàn ni gbogbo ẹ̀yin tẹ́ mọ́ gbarú nǹkan báyẹn láàyè lọ́dọ̀ yín, ẹ̀yin náà ẹja mọ̀ ronú ọ̀la, ẹ̀mọ́jà ronú viewers, ẹja ronú ọ̀la pé ìtàkìtàn kọ́ lélẹ́yìí sọ a lè dìfẹ́ǹdì ẹ̀ sóòbù yìí kún wa àti ìtàn Odùduwà mú ẹmu Ọbàtálá mẹ́mu yó ìyẹn ẹ̀rọ Olódùmarè wà rán Odùduwà wá pé kó wá parí sí Ọbàtálá. Nígbà tó Ọbàtálá mẹ́mu yó tán èṣù ló gbé ẹmu fún èṣù ló gbé ẹmu fún Ọbàtálá kan mẹ́mu yó ni ọkàn yóò tẹ́kí ni lọ bá sùn lọ ní ọba parí sọ́tò Olódùmarè gbé fún mọ́. Wọ́n bá ti fẹ́ lọ sí AI rẹ̀ wọ́n wà ní. The Ọbàtálá irúnmọlẹ̀ was sent by the Olódùmarè to create people on earth and create everything that will be used. Unfortunately, Ọbàtálá drowned and he could not continue to mold. So Olódùmarè was sent. Olódùmarè was sent to Odùduwà to come and finish the job. Mo ní Mr. Finisher Odùduwà ń tiẹ̀. Odùduwà di finisher, finish and go. Ọbàtálá di mẹ́mu yó and sleep. Gbádùn. Ẹnìkan náà lọ sọ́tàn wèrè yẹn o. À ń jẹ́kuru ọ̀ràn Odùduwà wá láti Mọ́kà. Ó jẹ́ ìrìn Lárúbáwá à ń jẹ́kuru ọ̀ràn wèrè kọ̀tánláwo. Ẹ̀yin wèrè kan tún gbé mi ìbọn ta. Ẹ̀yin wèrè kan tún gbé mi ìbọn ta. Ẹkún omi. Ṣé ẹ rí ẹkún omi tẹ̀ ń wò yẹn? Ó ṣẹlẹ̀ nílé Ifẹ̀. Yes. Nígbà tó ṣẹlẹ̀ gbogbo àwọn yẹn wá gun orí òkè ọ̀rá lọ. Wọ́n wá dúró síbẹ̀. Ṣé ẹ rí ìtàn wípé ẹyẹ ọ̀gà ó wá tẹ ilẹ̀ lẹ́ẹ̀dó yẹn ó wá yẹ̀wò yẹn ìgbà tí ẹ̀kún omi ṣẹlẹ̀ yẹn ló ṣẹlẹ̀. Mọ̀tàn yẹn ẹ jẹ́ n sọ fún yín authentic ni o. Nígbà tí ẹ̀kún omi tó ń sọ ọ́nù báìbù yẹn ìgbà tó ṣẹlẹ̀ Ilé Ifẹ̀ ló ti ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni nígbà tó ṣẹlẹ̀ tán gbogbo àwọn èèyàn wọ́n lọ sí orí òkè ọ̀rá, wọ́n dúró sórí orí òkè ọ̀rá. Bọ́n ṣe wá dúró síbẹ̀ omi yẹn kún ṣùgbọ́n ó pẹ́ nígbà tó omi yẹn lọlẹ̀ wọn ò wá mọ̀, wọ́n wá wò pé só ti lọlẹ̀ àbí kò lọlẹ̀ torí wọ́n ń wò lọ́ọ̀kan ni. Wọ́n wò pé ká lè bá a mọ̀ wípé ó ti lọlẹ̀ èèyàn ti lè gorí ẹ̀. Wọ́n kàn lọ wá ọ̀gá ni ọ̀gá ẹlẹ́sẹ̀ 42 wọ́n kàn gbé sórí ẹ̀ ní àtẹ̀yẹ ẹlẹ́sẹ̀ oníka 5 wọ́n kàn gbé sórí ẹ̀ ní wọ́n rárá ń tẹ̀. Ibi tí ọ̀gá yẹn àtẹ̀yẹ yẹn wá ń tẹ̀ àwọn èèyàn náà wá ń gba abẹ́ kọjá bí ṣe ń tẹ̀ wọ́n ń gba abẹ́ kọjá bí ṣe ń tẹ̀ náà ń da ìrìn sí náà ń gba abẹ́ kọjá. Ìyẹn náà fi mọ́ sọ yí pé tọ́ o wọ́n fi ọ̀gá wọ́n kọ́kọ́ fi tẹ ilẹ̀. Ìyẹn nìtàn wípé tọ́ o òótọ́ lóòótọ́ ẹni kíni o ẹ̀kún omi tó wà ní báìbù yẹn ṣẹlẹ̀ lọ́dọ̀ wa. Wèrè níyín wèrè lẹ́jọ́ wèrè gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pàtàkì wèrè o ẹ̀ẹ́nì kúure kẹ́ ẹ pasán. ẹ̀ ṣe kíni ẹ̀ẹ́nì kúure sẹ́ kẹ́ ẹ pasán ẹ̀ẹ́nì kúure. Ìyálà ìyá tó bá máa ń pàtàn wèrè nínú yín ẹ̀ẹ́nì kúure. Ipe
ìtàn ẹ̀kún omi tó ṣẹlẹ̀ nínú báíbù ó ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa náà, ó ṣẹlẹ̀ ó dọ́dọ̀ wa, ó ṣẹlẹ̀ gbàgbọ́ lọ́dọ̀ wa tẹ́ ń wò yẹn. Àwọn gbogbo àwọn èèyàn wọ́n lọ sórí òkè ọ̀rà ni, nígbà yí àwọn irúnmọlẹ̀ gan ni. Yorùbá á ya wèrè gan, wọn ó dẹ̀ mọ tiwa nú gbó báyìí, àánú sì mọ tira wa nú gbó, á sì tún mọ fara wa lọ́wọ́. Wọ́n ń tiwa nú gbó n tá fi tira wa padà ojú ọ̀nà irọ́ o, àwa náà ń wọgbó lọ báyìí ni. Ayé kọ́ là ń jẹ yìí, ayé káyé là ń sẹ̀ là ń jẹ yìí, ayé dẹ̀dẹ̀rẹ̀ là ń jẹ yìí, ayé òpònú là ń jẹ yìí. À ń ba ayé ara wa jẹ́ leléyìí. A ní ìtàn gidi, a ní ìtàn gidi, gbogbo ohun tá à ń dánwò yìí a fi ń ba ayé ara wa jẹ́ ni, ẹjẹ́ á gbé ẹnu burúkú sọ̀hún. Wọ́n hàn wá lé mọ ìdá ahun náà fi mọ́ pa hùn, ìdá ahun báyìí náà fi mọ́ pa hùn, ìdá wa náà fi ń gbẹ̀mí wa díẹ̀díẹ̀ lọ yìí. Tá a bá fẹ́ kán fi dá wa ba ayé wa jẹ́ tán, ẹjẹ́ á dìde ńlẹ̀. Tá a bá fẹ́ kí wọ́n fi ìdá ahun pa ayé wa jẹ́ tán, ẹjẹ́ á dìde ńlẹ̀. Gbogbo ìtàn wèrè tí ò sí nínú Ifá, tó ṣe pé àwọn àgbélẹ̀rọ ọ̀tàn ní tẹ́ ń sọ káàkiri, ẹ dẹ́kun. Àti gbogbo ẹ̀yin tó ṣe wípé ẹ̀yin náà mọ̀ Fá, á sọ kí àwa máa ń rìn káàkiri gbàtàn ni. Ẹ má rìn kù, ẹ ti rìn kàgbákò, ẹ ti gbàtàn wèrè, ẹ ti gbàgbákò mọ̀ tán, ẹ ti gba àgbákò mọ́ ìtàn, ẹ ti gba ìtàn àgbákò. Ẹ̀gbọ́n tí mo wí, ti gba àgbákò mọ̀ tán. Torí gbogbo àwọn ọ̀sẹ̀ tí mò ń sọ kalẹ̀ yìí látẹ̀ẹ̀kan yìí, wọ́n dandan ní gbogbo ẹ̀. Kò sí eléyìí tó fún wa níyì kankan ní gbogbo àwọn ìtàn wèrè, kò sí eléyìí tó pọ́n wa lé ní gbogbo àwọn ìtàn wèrè. Kò sí eléyìí tó fi hàn fún wa wípé à ń gbá àwọn baba ńlá baba wa lárugẹ nínú àwọn ìtàn. Àwọn ẹlẹ́sìn ní sì ń bá wa tọwọ́ bọ̀, àwọn ẹlẹ́sìn ní ń tọwọ́ bọ̀ tàn wá fún wa, àwa náà wà ń tọ́ wọn lẹ́yìn. Tọ́ḿbìlà ńláńlá, kí ń jẹ́ tọ́ḿbìlà ńláńlá? Adífá fún jẹ́wí oṣù, kí ni jẹ́ jẹ́wí oṣù? Jẹ́wí oṣù kọ́ jẹ́wí ó dìde ni, àbí jẹ́wí ó jẹ̀gbẹ́? Adígbà fún jẹ́wí oṣù tí sọmọ Olódùmarè, orí yín burú ni, tá ń sọ fún yín bẹ́ẹ̀? Tá ń sọ fún yín pé Olódùmarè lọ́mọ wèrè kan tó bí? Àsìn tá ń sọ fún yín pé Olódùmarè bímọ? Torí kò yé mi o. Tá ń sọ fún yín pé Olódùmarè ó bímọ? Adífá fún jẹ́wí oṣù tí sọmọ bíbí inú Olódùmarè, tá ń sọ fún yín bẹ́ẹ̀? Tí sọkàn bí Olódùmarè, pásítọ̀ lọ sọ yín o, àwọn pásítọ̀ wèrè. Adífá fún jẹ́wí oṣù tí í ṣe ọkàn bí Olódùmarè, ọkàn bí Olódùmarè kọ́, ọkàn bí Ọlọ́sẹ̀marè ni, wèrè gbogbo yín. Wèrè bá ti máa ń pa ìtàkìtà ní kọ́ọ̀rọ̀ ẹ̀kẹ́ òsì, wèrè lẹ́jọ́. Níbo lẹ ti rí tàn wèrè tẹ́ ń pa? Ayé kọ́ là ń gbé yìí, ayé kọ́. Ẹjẹ́ à ń dé ńlẹ̀, ẹjẹ́ àti kíni, ẹjẹ́ á dìde ńlẹ̀ lójú ẹ, ẹjẹ́ á fi ojú ẹsẹ̀ wa báyìí ká dìde ńlẹ̀. Ká kó etí wa kúrò, gbogbo ẹ̀yin tẹ́ ní èkó ẹ ti kúrò nínú ẹ̀sìn àtọ̀rìn wá. Ẹjẹ́ àti kíni, ẹjẹ́ à ń dé ńlẹ̀, ẹjẹ́ á yẹ̀kun àbòsí yé ṣe gbogbo àwọn òǹtàn wèrè. Odùduwà wá láti Mọ́kà, Odùduwà ọmọ lérí ọlá ọmọ òdìdí, ó fò bọ́lẹ̀ látòrí òfurufú, ẹjẹ́ á dẹ́kun rẹ̀.
tá a bá ti rí nǹkan kan tí ò dáa ẹ jẹ́ á sọ ọ́. Eléyìí ò dáa kódà kò ságbàlagbà kó sọ mí kí ló bá ṣe é ní tí ó bá yẹ ká fà bá a sọ pé à ń jà fúnlẹ̀ wa ni tí ó bá yẹ ká mọ̀ ṣe rìkìsì tí ó yẹ ká mọ̀ ṣàbòsí. Àwọn kan wà ẹ mọ̀ dàá kọ wọn o ẹ mọ̀ dàá kọ wọn o ká mọ̀ dàá kọ ta ni. Kò sẹ́yìn tí ń lè dá kan tó bá rí kó ṣe ojú kó ṣépè lọ ni àbí kó bú mi. Nígbà kan gbé 419 jáde ní ìsìn báyìí sí kí lọ́kàn mi. Nígbà àwọn òsì 419 bí mò ń wòran. Ege 419 Abíálà 419 nígbà wo ti gbé bẹ́ẹ̀ ní sẹ́ni ẹnìkankan dì mí mú àbẹ́ni ẹnìkan bá rìpọ́ ẹnìkankan sọ pé mo 419 òun ń ọ̀fọ́ ń àwọn 419 òun ló ponú kò sẹ́yìn tí ń lè dá kan kí lọ́kàn mi. Mo lè gbé fọ́tò ẹ̀ ta kí n wọ́ bọ́ọ̀ta ní ìsìn pé ọ̀gbẹ́ni nǹkan kan báyìí ń ṣẹlẹ̀ àṣẹ rí pé wọn náà ń jà fúnlẹ̀ Yorùbá sọ̀rọ̀ sí àbórí sọ̀rọ̀ tábà ti mọ̀ tá a bá ti rí pọ́ sọ̀rọ̀ sí alábòsí ni ọ̀nà àti mọ̀ para rẹ̀ lọ ń jà fún un mọ̀ kọ̀ǹtínúùsì. Èsẹ́ńtẹ́mi ò lè wọ́ bóde kò sí ohun tí ìrí ẹni ọ̀hún kọ́ gàǹgà tó gòǹgò wá jẹ́ pínlẹ̀ Yorùbá labájọ ń jà fún tó ẹ pínlẹ̀ kóòtù òjì labájọ wà fún labájọ ń fáìtì àkọ́kàn mi tèmi náà bá ṣe nǹkan tí ọ̀tọ̀ wọ́ mi ó de kó sọ tó bá fẹ́ sọ kí n clear ara mi tó bá yẹ pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹnìkan ẹ mọ̀ dákẹ́ ẹnìkan ẹ mọ̀ dákẹ́ wọn tẹ́ bá dákẹ́ wọn ní ìsìn àwọn èèyàn mọ̀ pariwo kí lọ́kàn tèmi mo gbà lè ṣe lọ́wọ́ rẹ ni sí bá a ní àjọ fẹ́ túnlẹ̀ Yorùbá ìṣe ni àbí bẹ́ẹ̀ kọ́ ní tó fi lè mú a lè wọ́ ọba bóde lè wọ́ ìjòyè bóde lè wọ́ ẹ tó tó a bí lọ́mọ tá a lè wọ́ bóde wípé tọ̀ bàbá ìtẹ́ ìdánwò yìí ò sì ni ó yẹ ká lè wọ́ra wa náà bóde láti ẹ̀ pé tọ́ o afẹ́kẹ́ ẹ sọ sọ́rọ̀ yìí tọ́ ọ̀bá ti wá lẹ́tọ́ sí a ti mọ̀ pé tọ́ ara rẹ nímọ̀ lámọ̀ ó di ni wèrè lára tá a pè a ti mọ̀ yìí pé kíá tá à ń pariwo pé kò dáhùn iná ló ń kálukú tó ń ṣe àbòsí ló ń kálukú ń ṣe ọ̀tán. Tá a bá ti ní sọ̀rọ̀ lórí nǹkan báyìí tọwọ́ ara dá lè má bẹ́ torí kíni torí popularity torí kíni torí pé káwọn èèyàn bá sọ pé a ṣe nǹkan o káwọn èèyàn bá sọ̀rọ̀ o a ti mọ̀ pé kíni o irọ́ làjọ ń pa fúnra wa irọ́ ń pààrọ̀ fúnrọ́ èké mọ̀ ń pààrọ̀ fẹ́kẹ̀ o àbòsí ń bímọ lẹ̀ ó pọ̀ o a ti mọ̀ pé róòfù làjọ ń pa èké làjọ ń ṣe nígbà tí ẹyin bá wá dé yín tí ẹyin tó dé yín àká tó dẹnu àká yín báyìí tó dé egun tí èèyàn bá wá mú ẹyin tẹ́lẹ̀ náà rìn gán ní kílò yín tó lẹ́yìn lòún jẹ ọ̀rẹ́ ọ ni ó nítorí pé òun ò léyìn lẹ́nu ní alábàjọ irọ́ ń pààrọ̀ fúnrọ́ èké ń pààrọ̀ fẹ́kẹ̀ alábòsí mọ̀ ń bímọ lẹ̀ ọ̀pọ̀ o ọ̀pọ̀ lákè ọ̀pọ̀ lóko ọ̀pọ̀ lọ́la tèdélé ọwọ́ rọ̀gùn ọ̀lọ́mọ ó diwè ẹ ti pa sánú ẹ ṣe kí ni ẹ ti pa sán wọn ní bàbá Abíálà ẹ mọ gbẹ̀ níyẹn kan jáde ẹ mọ ṣe kí ni kan mú ni tẹ́mi gan bá ṣe tí ò yẹ kí n ṣe fúnlẹ̀ Yorùbá call me out no one àyàfà bàbá wa ní Abímbọ́lá nìkan nílé kọ́ọ̀lù àtù ẹ̀yìn yòó tó ráwọn tá a jókòó tì nù àwọn tó jó lórí nù àwọn tó jẹ́ táwọn èèyàn bá kọ̀wé kan tó bá ní ẹ̀rọ á make a correction fún wa lára wa ni torí kí ni o àwọn yẹn ló ṣe tí gbogbo wa ń pariwo àwọn yẹn ló bá wa nọ́mbà láwọn tó di ìṣẹ̀ṣe mú ní international àwọn bàbá pópó ọlá àwọn bàbá ẹlẹ́bù bọ́n nọ́mbà láwọn tó di ìṣẹ̀ṣe mú ní international àwọn èèyàn nù ní kí ni o a máa gbé àwọn èèyàn sí ipò ọ̀wọ̀ ni kódà kàn sí nǹkan tí ọ̀dà Fatima sọ a bá wọn a lọ bá wọn ni pé bàbá nǹkan báyìí tẹ̀sí ó mọ̀ kù díẹ̀ káàtó wọn ò sì ṣàlàyé ìdí tán fi ṣe tó bá sì kù díẹ̀ káàtó tó tọ́ a wà á mọ̀ bá a ṣe yanjú ẹ̀ torí pé kí ni kò sí bó ṣe fẹ́ lelelele tó kí bàbá sọ pé ó dọwọ́ ọmọ ọ̀hún lọ́rùn kò sí bó ṣe fẹ́ lelelele tó kí bàbá sọ pé ó di ọwọ́ ọmọ ọ̀hún lọ́rùn láyé ó ṣe wọ̀ ṣùgbọ́n àwa tá a jọ kóra wá tà yìí tá a jọ ń pariwo yìí tá a jọ ń ranjú yìí tó yọrọ ẹ̀sìn ká àbí kejì tá a bá rí i pé nǹkan kan wà tí ń hàn wá lè mọ̀ á wọ̀ bóde tó o bá ti rí fọ́tò rẹ báyìí kì í ṣe fúnkú kì í ṣe fárùn o afẹ́kọ̀ sọ̀rọ̀ ni tó o bá ti wá rí i pé o ti gàǹgà jù o ti gòǹgò jù o ti pàṣán nù I don't care you did not feed me I did not feed you o pè mí ó de èmi náà pè ó de ìyẹn tọ́jọ́ pàwápàá àjọ lájọ́ ń sọ̀rọ̀ ń pa rẹ̀ kẹ́nìkan máa mọ̀ ṣe ẹ̀jẹ̀ ẹ̀mọ́jà ṣe báwọn bọ́ bá sì lọ mọ̀rọ̀ sọ tó bá lọ mọ̀rọ̀ sọ
tó o bá sọ ọ̀rọ̀ sí mi tó bá lọ bá mi lábo tí ò bá mi lákọ, tọ́rọ̀ yẹn bá lọ bá mi lábo tí n bá mú ọ sọ́wọ́, wàá kábàámọ̀ pọ̀ wáyé pọ̀ sọ̀rọ̀ síyàn, torí màá fi ọ̀rọ̀ gbá orí ẹ̀ dànù. Màá ṣe kí ni? Màá fi ọ̀rọ̀ gbá orí ẹ̀ dànù. Màá fi ọ̀rọ̀ fọ́ ọ nífun dànù. Ìbàdàn ni mí o, mo Ìbàdàn paraku. Kó o lè mọ̀, kó o tó mọ bó o ṣe sọ̀rọ̀ sí mi. Bó o bá sọ̀rọ̀ sí mi tó lọ bá mi lábo, tó bá bá mi lákọ yẹn ní rí tiẹ̀ rò, torí akọgi èso jẹ. Àmọ́ tó bá bá mi lábo tí n bá mú ọ sọ́wọ́, tí bá handle ẹ̀ láàrin, màá fi ogun tí mò ń ṣe lẹ̀ máa handle ẹ̀. Ọ̀sẹ̀ kan péré ni màá fi handle ẹ̀, màá fi gídí ẹ̀mí ẹ̀, màá fi hashtag ayé ẹ̀, wàá gbóòórùn ààrẹ. I have nothing to lose. Yeah, I got nothing to lose. Ẹni tí ọ̀la sọ ni kò lè lákìsà. Ẹni tí ọ̀la sọ lè lákìsà. Ẹni tí ògbélé gíláàsì tẹ̀ ń wò ni ẹ̀rù lè bá àti mọ́ ẹlẹ́kọ̀ọ́. Ẹni tí ò nílé gíláàsì ẹ̀rù lè bá àti sọ̀kò. Online láti mọ́ra, online láti ń jà fúnlẹ̀ kóòtù òjẹ́, online náà láti yanjú tó bá ṣẹlẹ̀. Mẹ́jẹ àṣẹ báyìí ni ẹjẹ́ àṣẹ kíni. Ìyẹn tó bá gbà láàfin fún lọ́kàn tèmi pẹ̀lú yìí. Tá a ránṣẹ́. Ọ̀ràn mi ń Kánò, èmi náà ọ̀ràn ń Kánò, òun ọ̀ràn Kàdúná. Ọ̀pọ̀jálè lórí, èmi náà ọ̀pọ̀jálè ọ lórí. A jọ ń jà fún nǹkan tó pa wá pọ̀ ni. Bí mo ṣe lùgbésí ayé ẹ kọ̀ọ̀kan mi, bí mo ṣe lùgbésí ayé mi lórí mọ̀lẹ́bí kọ̀ọ̀kan mi. Àmọ́ ohun tó kàn wá ní kíni ilẹ̀ Yorùbá yìí. Ẹnìkan lẹ́nìkan fẹ́ yàwó púpọ̀, kíkàn kó yàwó jọ ni mo ní kí n tiẹ̀. Ọ̀bọ̀n tọ̀ ni. Ọ̀bọ̀n tọ̀. Ẹ̀jọ̀ tọ̀ ni. Ìwà ń sọ̀rọ̀ ayé tiẹ̀ mẹ́. Gbẹ́nu ẹ sọ́hùn kó gbẹ́nu burúkú kó gbẹ́nu sẹ́gbẹ́ kan. Wọ́n ní ìyàwó ẹ̀ ti pọ̀ jù, kíkàn kóbìnrin jọ ni kí n tiẹ̀. Àwọn bàbá wa náà mọ̀ kóbìnrin jọ. Tọ́tà àbùkù. Ṣé kò tọ́jú wọn ni? Ó wá yáwó lọ́wọ́ rẹ̀. Kò yáwó lọ́wọ́ rẹ̀. Fílẹ̀, ewu àǹtí ẹ̀. Ìyẹn ọ̀kan wà. Ó wọ̀ fún ohun tó kóbìnrin jọ. Ó wà fáwọn obìnrin tó kó jọ ni. Kọ́mọ kún ọjọ́ ǹso. Ewo ń tèmi. Wọ́n lẹ́nìkan kò lọ́kọ ńlé o. Kí á lọ́kàn mi? Sọ fẹ́ sọkọ rẹ̀ ní kọ́ lọ bá. Bó wà sọkọ rẹ̀ òfin lọ́rùn rẹ̀ kò bá mọ́ lọ́kọ ńlé. Tó bá yẹ pé àìlọ́kọ ńlé rẹ̀ bá ń dààmú lẹ̀ Yorùbá lásọ̀rọ̀, tí ó bá yẹ dààmú wa ẹ̀jẹ̀ á fi ilẹ̀. Ó wù ní ìgbésí ayé ẹnu kọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan. Bóun ṣe fẹ́ lo ìgbésí ayé ti ẹnu. Kò sí tọ́kẹ́ ẹnìkankan. Sọ àfẹ́ tiwa, kò àfẹ́ tiwa. Then ẹ filẹ̀. Bóun ṣe lo ayé ti ẹnu. Báyọ̀ sọ̀tẹ̀ bí mi ò ṣe lo tọ̀dọ̀ tèmi. Bí mi ò ṣe lo tọ̀dọ̀ tèmi, báyọ̀ tó fẹ́yìn náà ò ṣe lo tọ̀dọ̀ tiyín. Kí wá ni? Kí là ń bá kiri ilẹ̀? Bó wa ta àpẹẹrẹ wa lọ́mọ Yorùbá. Ẹjẹ́ á la ojú wa, ká la imú wa, ká la etí wa, ká tún la ẹnu wa pàápàá. Ká fi ṣe nǹkan tọ́tọ́, ká fi gbọ́ nǹkan tọ́tọ́, ká fi jẹ nǹkan tọ́tọ́, ká fi sọ nǹkan kọ́gbọ́, ká fi rí nǹkan tọ́tọ́, ká fi gbọ́ nǹkan tọ́tọ́ fúnlẹ̀ kóòtù òjìrè. Wọ́n ní àgbà tá a lọ́kàn ó lẹ́ni tó ń bá ti bá ń lé ni. Àwọn àbá wa jọ̀ tá à ń bú tá à ń gbé ṣépè. Àwọn ti dàgbà o, wọ́n ti lọ o. Àwa làgbà kan báyìí. Tó bá yá wọ́n mọ̀ pé àwa náà ní ancestor. Nígbà àwọn bàbá wa. Tó bá yá wọ́n mọ̀ pé àwa náà bẹ́ẹ̀ nígbà bá ti lọ dànù. Tá a ti parẹ́ lórí tá a ti pàkódà. Kí lẹ́hún kálukú wa fẹ́ kí wọ́n sọ ń pa wa. Kí la fẹ́ kí wọ́n sọ ní ipa ti èmi? Kí la fẹ́ kí wọ́n sọ ní ipa ti ẹ̀yin? Kí ni a fẹ́ kí wọ́n sọ nípa gbogbo wa pátápátá? Ṣé ní dáadáa ni àbí burúkú? Ṣé pé kàn sọ ní sọ pé sáwọn eléyìí náà wà rí náà ni? Àbí wọ́n ti ẹ̀ gbìyànjú? Èwo la fẹ́ kó ṣẹlẹ̀ ńbẹ̀? Ṣé wọ́n gbìyànjú? Wọ́n gbìyànjú, ọmọ akin ni wọ́n.
àbí sàn náà ò tiẹ̀ wá rí náà ni wọn ò tiẹ̀ wá gbìyànjú kankan sí táfẹ́ kan sọnù ìtabàjẹ́ kan sọ ń bẹ̀ ìnìkẹ́ ẹ̀ jẹ́ ká mọ ìwà rẹ̀. tọ́ ẹ pé owó ni kí gbogbo wa máa lé mú létí aṣọ ká ta ìran wa dànù ká múra wa ká tà dáàgbó ká tà ní kọ̀ọ̀kan náírà á jẹ̀yà rẹ̀. á jẹ̀yà rẹ̀ ó ń yà ìyá ọ̀jẹ̀ báwa náà ń jí gbé yìí àbáwá kan náà ń jí gbé yìí kò sílùú tó lè wà ó ní fámìlì nàìjíríà mọ́ dà sí i nígbà bá gbọ́ pé wọ́n jíya ìyá bàbá rẹ̀ àbí ẹ̀gbọ́n ìyá ẹ̀ǹtí rẹ̀ kan wọ́n jí gbé wọ́n ní ẹ̀mú bíbítì mílíọ̀n nínú ov bíbítì mílíọ̀n nínú ov ìgbà ló mọ̀ pé nàìjíríà ọ̀rọ̀ gbọ́ ìgbà ló mọ̀ pé ilẹ̀ yorùbá a nílò láti dìde ńlẹ̀ mọ́ ọ lágídí mọ́ ọ sí bí ẹni ẹ̀ ń ṣépè fún mọ́ ọ ranjú bí ojú ẹ̀mí ká mọ̀ wíru kọ́ mọ̀ wíru ká mọ̀ sọ̀rọ̀ gidi kó mọ̀ pàtàn wèrè ìtàn olórí ibú àwọn ìtàn lórí ọlá ọmọ òkìkí ó fò látòrí òkè ọ̀rà ó fò bọ̀ọ́lẹ̀ wọ́n wá sáré na sẹ́ẹ̀nì sí lérí ọlá tó yẹ kán fún nígbà tí látẹ̀yìn. kí nìyẹn ó máa ń really piss me off ìtàn wèrè yẹn ìgbésẹ̀ ẹ̀ mọ̀ pé lérí ọlá ń ṣeré kéré ń gbà ọ́ ni tó bá kán lẹ́sẹ̀ ńkọ́ ògo bá padà kàn lẹ́sẹ̀ wọ́n bá ní pèsè ẹ̀mọ̀ pé lérí ọlá ńgbà tó fẹ́ jẹ ọba níjọ́ kìíní àná ó kàn lọ sórí òkè ọ̀rà ní bí ó ti dórí òkè ọ̀rà tó ti ní kó ń fò bọ́lẹ̀ báyìí lọ́kàn rè gbálẹ̀ ni sẹ́ni tí wọ́n jù fún ọwọ́ rẹ̀ ọ̀bá ká lọ́ba rún lẹ́sẹ̀ lọ́ba di ògo rún lẹ́sẹ̀ ògo mọ̀mọ̀ kan lẹ́sẹ̀ ó bá di ògo ó mọ̀ ti kan lẹ́sẹ̀ o àbí ni ó bá di pé tọ́ o àwọn bàbá wa o àwọn bàbá wọn wọ́n mọ̀ ti rán lẹ́sẹ̀ wọ́n tẹnu lẹ́sẹ̀ bí ẹ ti ń fòfò wèrè kí tá nífò wèrè gbogbo wa tá a pera wa lọ́mọ yorùbá tá nífò lórí ibú ewu làbúrò mọ́ fòfò wèrè káàkiri ilẹ̀ ìtànkítàn ní kọjọ ẹjẹ́ agbẹ́nu wa sọ̀hún lórí ìtàn òfò lórí ìtàn dẹ̀dẹ̀rẹ̀ síríìtì mo kí yín jàre àbọ̀rọ̀ àbọ̀yè lórí ìtàn wèrè lórí ìtàn ẹ̀sìn ẹjẹ́ adẹ́kun rẹ̀ ìtàn lórí ibú nìyẹn kò pọ́n wálé ìtàn wèrè ni kò pọ́n wálé ìtàn lórí ibú ni ẹdẹ́kun ìtàn pé ẹ lóòótọ́ ni Oòduà àtẹ̀hún yẹn àwọn àgbà sọ pé kò gbé fẹ̀ níbo ló wá gbé kí ni níbo ló gbé Ifẹ̀ ló gbé kò gbé fẹ̀ àbò gbéfe ọgbà fenù ọgbà kọ́ọ̀pù àmì ẹ̀yẹ àgbálẹ̀ àbẹ́ẹ̀kọ́ lóòótọ́ ni kò gbé fẹ̀ àwọn àgbà wa lọ mú wa pé oyè ti kàn ọ́ o wáá joyè ilé bàbá rẹ o nígbà wá débẹ̀ wọ́n wá lọ fún un ní agbára lórí òkè ọ̀rà ìgbà táwọn èèyàn wá yarí wọ́n wá ń pìtàn fún ṣé ẹ̀ mọ̀ rí ni ọmọ kìíní mọ̀ ni ara wa mọ̀ ni ẹ kàn sọ wá rúpò nù kalẹ̀ ẹ sọ wá dédé dẹ̀rìn àwọn olùwà yarí wípé sẹ́ẹ̀rí o ẹni tẹ́tẹ́ fi jẹ kínní kò yẹ kó jẹ ìgbẹ́yìn làwọn àgbààgbà wa padà wá ń sọ̀rọ̀ wípé ẹ mọ̀ rí ó ti rìnrìn gún òbí sílùú yìí ọ̀tọ̀ níbi tí ń gbé ń tiẹ̀ ọ̀tọ̀ nílùú ibi tí mò ń gbé ìlú ọ̀tọ̀ ni mò ń gbé sítàn lẹ̀ ń sọ ohun torí Ọlọ́run àwọn ẹsẹ̀ wa ń ṣàlàyé nígbà táwọn àlù yarí wípé ààrẹ lè fẹ́ fi jọba kèé mọ̀ sáré ọmọ yín mọ̀ ni wọ́n ẹsẹ̀ wà ń pìtàn so ẹni tí ó jọba tí ó jọ lórí ìlú àwọn aráàlú kẹ́kọ̀ọ́ mọ́ àwọn kan náà ẹsẹ̀ wà lọ gbé wá láti ibì kan tí ń gbé níbo ní ń gbé dálẹ̀ kí ló lọ kí ni tí òun ò fi gbé lù tí ẹnì kẹ́kọ̀ọ́ wà dà mọ̀ àyàfà àwọn àgbààgbà tó lọ mú wa ṣé ẹ mọ̀ pé ẹ ọ̀tẹ̀ntikéètì ìtàn Odùduwà wá láti Mọ́kànù ilẹ̀ ọ̀tẹ̀ntikéètì ìtàn pé Odùduwà wá láti Mọ́kànù ẹ ti ọ̀tẹ̀ntikéètì ẹ̀ nù pé ọ valid n tẹ́ ń ṣe nu tẹ́ ẹ̀ bá rẹ̀ sọ fún yín ohun tẹ́ ń ṣe nu torí pé ọjọ́ òbèǹbí ọjọ́ ra wọn díẹ̀díẹ̀ ìkan ló wá láti Mọ́kà àbí
ìkan sọ wípé mọ́kànlá ló ti wá ṣùgbọ́n kò gbé fẹ̀. ìtàn ní wọn ò bí sífẹ̀ ọ̀tọ̀ níbi tí bàbá rẹ̀ bí sí. ìkan ní wọ́n bí sífẹ̀ kékeré náà ti gbé kó ń fẹ́. èwo wá ní ká wá mú bẹ́ẹ̀. ìkan ní irúmọlẹ̀ ni irúmọlẹ̀ ni nítorí wá ṣẹlẹ̀ ní wípé nígbà tó dé wọn ò fẹ́ gbà fún wọn wá jà. Yorùbá Yorùbá ẹ̀jẹ̀ ayọ̀ òsì ṣe àti tán wèrè ṣe rí Ọ̀ṣun tẹ́ ń wò yẹn. adífá fún Ọ̀rúnmìlà nígbà tí àwọn irúnmọlẹ̀ ò fi sọ̀tún ṣe. ìgbà ilé wọn ò gbé àwo ilé wọn ò gbé gbogbo tó bá ṣe wọn ò rí ṣe. ní tí wọ́n sọ fún wa ń bẹ̀ kò lọ jìnnà. kò sí bá ṣe bímọ láì ròbìn kò sí bá ṣe bímọ láì rọ̀kùnrin a lè wà productive a lè pọ̀ sí àmọ́ dín ni torí èèyàn ọmọ kú ẹ sì bímọ ẹ mọ kérésì ń lù ní. tẹ́lá rẹ̀ ti ń kérésì ń lù ìrẹ̀wẹ̀sì ọmọ bá yín lù. fún di èyí àtọkùnrin àtobìnrin a nílò ara wa ọ̀tán. ní tí wọ́n ń sọ ń bẹ̀ nù. division of labour ni wọ́n ń sọ ń bẹ̀. kò sí nǹkan míì jù bẹ́ẹ̀ lọ ẹ má dàra yín láàmú. tán bá ti ń sọ̀tàn àbí tán bá ń kífá èdè Yorùbá wọ́n ń sọ. ìwọ náà lọ kọ́ èdè Yorùbá yọ kọ́ bọ́n ṣe máa ń tú èdè Yorùbá tó o bá láǹfààní àti kọ́fá lọ kọ́ bí wọ́n ṣe máa ń gbọ́ Yorùbá lọ kọ́ bí wọ́n ṣe máa ń tú Yorùbá. kì í ṣe pé ká lè sọ Yorùbá lẹ́nu iná máa ń sọ pé yẹn gbọ́ Yorùbá wà á kọ́ bọ́n ṣe máa ń tú Yorùbá wà á kọ́ bọ́n ṣe máa ń de Yorùbá wà á kọ́ bí Yorùbá ṣe máa ń de ọ̀rọ̀ wà á kọ́ bí Yorùbá ṣe máa ń tú. apá abo ni Yorùbá máa ń tú ọ̀rọ̀ sí apá abo ni wọ́n máa ń de ọ̀rọ̀ sí. tó o bá ti mọ gbogbo àwọn nǹkan o ò ní ṣòro mọ́. tó bá ṣe kí ni tó bá ti mọ gbogbo àwọn nǹkan torí tán bá kò pọn dandan tó o bá láǹfààní àti kọ́fá mọ́ kọ́fá. tó o bá láǹfààní àti kọ́fá yes mọ́ kọ́fá àmọ́ tó nílò ọmọ lọ kọ́ bí Yorùbá ṣe máa ń tú èdè lọ kọ́ bí Yorùbá ṣe máa ń de ọ̀rọ̀. ìyẹn tá à ń pè ní èdè náà nìkan tá a dè yọ kọ́ bí Yorùbá ṣe máa ń tú. ọ̀nà ibo náà máa ń tú sí. ọ̀rọ̀ wo nú ọ̀rọ̀ ni Yorùbá fi máa ń tú ọ̀rọ̀ náà fi máa ń tú ìdè ọ̀rọ̀ wo ni. tó o bá ti mọ bí Yorùbá ṣe máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ láti fi tú ọ̀rọ̀ láti fi ṣe ọ̀rọ̀ wà á gbọ́ èdè Yorùbá dáadáa láì kọ́fá yóò dàbí ẹni pọ̀ kọ́fá torí pé ìtumọ̀ ọ̀rọ̀ ó mọ yí ọ ní tí wọ́n ń gbìyànjú àti sọ ń bẹ̀ ń kọ́ o yóò mọ yí ọ àmọ́ tó o bá ti mọ̀ kò lè yí ọ wà á pa sánù. bó wù ọ́ gbọ́ bó wù ọ́ mọ́ gbọ́ nígbà tá a fi pe èpè bá ayé ẹ jẹ́ wà á gbọ́rọ̀. according to myself I was sent by myself to come and dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. if you think I was sent by someone orí ẹ yí nù. I no get ọ̀gá o I no get ọmọọṣẹ́ o I just dey. àwọn tá a jẹ́ sètò a tó ń ṣe ètò nìkan mú ní no I no get ọ̀gá I no get ọmọọṣẹ́ I no be ọ̀gá I no be ọmọọṣẹ́ àbí ọmọ Yorùbá pọ́nbélé tí ń jà fún ìran Yorùbá pọ́nbélé tó sì lè fèsì anybody lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá.
bí mo ṣe jẹ́ nù. Àbí ọmọ Yorùbá tó ṣe tán àti fèsì anybody lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ànóbì ọ̀gá ànóbì ọmọọṣẹ́, ànógẹ ọmọọṣẹ́ ànógẹ ọ̀gá. Àwa tá a jọ ń ṣètò nìkan òní àtòrónkálukú lọ́mọ tó tó. Àlàbí ọmọ Yorùbá paraku that is ready to face any fucking threat from anybody lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. If you think I call you out ọwọ́ àríra rẹ sí pé kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀, ọwọ́ àríra rẹ sẹ́ni tó gàǹgà, orí ẹ burú, I will still call you out. Kí lọ́kàn mi tó bá tó sọ pé tọ́ o èso ń ṣẹ̀ṣẹ̀ o ọ̀ sì jà fún ṣẹ̀ṣẹ̀ o á fi ọ́ lẹ̀. Àwọn tó yẹ pé bẹ́ẹ̀ kọ́ I no get time ká pèpè yínra wa lọ́rùn. A nílò sọ̀pọ́ọ̀tì ara wa, a nílò rẹ̀ lóòótọ́, ṣùgbọ́n tá a bá ń sọ̀pọ́ọ̀tì ara wa financially àbí tó bá ṣe pé tá a wá ń sọ̀pọ́ọ̀tì ara wa fún sí financially yẹn a wá ń dàrú, kí wàá nìtumọ̀ tá a wá ń dánwò. Ẹ mọ̀ lọ sí pátfọ́ọ̀mù wọn, tẹ́ bá ti débẹ̀ àwọn èèyàn wà níbẹ̀ wọ́n lè sọ̀pọ́ọ̀tì wa, tẹ́ bá sọ ńbẹ̀ wọ́n ní kinní kan. Tá a bá pariwo jù bẹ́ẹ̀ lọ pé tá a bá ń pariwo fún ọ̀lọ́, tá a bá yẹ pé a kàn ń ṣe à ń bàjẹ́ náà ń kọ́, kí lèrè kí lójú owó gbogbo àwọn tá a pẹ́ra wa lọ́mọ Yorùbá. Kí lèrè kí lójú owó, kí ló yẹ ká wá, kí ló yẹ ká ṣe, kí là ń ṣe, kí là ń dánwò. Ẹ̀yin tá a bá jọ bẹ̀rẹ̀ mo sọ lórí ọ̀rọ̀ ghost DNA tá à ń pariwo lé lórí, ṣé wọn ò tí ì hijack ẹ̀ mọ́ wa lọ́wọ́? Òyìnbó ya wèrè gan because a kì í wádìí nǹkan láàfin mọ̀ pé tí hijack ghost DNA mọ́ wa lọ́wọ́. A mọ̀ torí pé kí ni a kì í wádìí nǹkan wọ́n ti hijack ẹ̀ mọ́ wa lọ́wọ́. A kì í wádìí nǹkan náà fi hijack ẹ̀ mọ́ wa lọ́wọ́ torí pé a kì í wádìí nǹkan. Gbogbo à ń pariwo ní ìsìn àwa Yorùbá ní case DNA, ẹ má bínú o mo sọ́rí o, ṣé ẹ gbọ́ pé ara Bànú Kàwà náà sọ pé a ti wá, àwọn Bànú Congo àbẹ́ ẹ̀gbọ́n pọ́n sọ pé ara wọn la ti wá, ẹ gbọ́ ẹ tí ì gbọ́yùn. Àwọn ọmọ wa tí ń bò rí wọ́n ò rí pópónù ní púpọ̀ wa ni wọ́n ní ara àwọn Bànú Kàwà àwọn Bànú Congo ara wọn la ti wá, èdè wa wọ́n wò èdè wa sínú ẹ̀. Trust me. Ẹ wá lọ wo wọ́n wá láwà ní ghost DNA. Ẹ wo bọ́n ṣe ṣe mathematics wèrè yẹn o, ẹ wá fi yàn ẹ̀sẹ̀gbẹ́ kan. Ṣé àwọn Bànú Kàwà àwọn Bànú Congo tán látara wọn jáde ṣé wọ́n ní ghost DNA? Bẹ́ẹ̀ kọ́ hàn ní kò sẹ́rìí pé wọ́n ní ghost DNA. Adẹ̀tara wọn wá bàbá ṣe mọ́ lé ṣáìfì tọ́mọ onílé tó wá bímọ nígbà tó ti ní ṣáìfì wọn tí ó sì lo nǹkan kan o, ó ti lé ṣáìfì wọn kò lo nǹkan kan o, kò lo profession kankan o, ó bá ìyàwó rẹ̀ sùn, ìyàwó bímọ kò ní, ìyàwó gangan náà ò ní. Ẹ sì mọ̀ pé àìsàn inú ẹ̀jẹ̀ àìsàn inú eegun ni tó yẹ pé yóò wà nínú eegun ni, inú eegun ló máa ń wà ló fi jẹ́ pé ó ṣòro láti wò. Inú eegun náà lọ há mọ́ tí ó mọ̀ ra mọ́ poisonous tí ó mọ̀ poison ẹ̀jẹ̀ díẹ̀díẹ̀ ní tiẹ̀ ibi tóun máa ń wà ní tiẹ̀ nu. Ẹ wá mọ̀ gbọ́ àwọn ọ̀ràn kan wá bẹ tí wọ́n ń pè ní nook. Wọ́n ní àwọn ọ̀ràn yẹn pé wọ́n jù wá lọ wípé kí ni wọ́n ti ní civilization káwà tó ní civilization. Ẹ gbọ́ nǹkan o, àwọn ọ̀ràn yẹn o wọ́n ti ní civilization káwà tó ní kí ni o civilization. Wọ́n lè ṣe kí ni o wọ́n jù wá lọ. Ẹ mọ̀ gbọ́ nǹkan o, ẹ wá mọ̀ wo nǹkan o, àwọn ọ̀ràn wo ni àwọn tí wọ́n pè ní nókun yẹn? Àwọn yẹn láàrin Kaduna wà láàrin Kaduna àti Abuja, between Kaduna and Abuja ni àwọn ọ̀ràn tí wọ́n pè ní nókun yẹn. Wọ́n wá gbé àwọn ẹ̀rí jáde wípé tọ́ o ká lè bá mọ̀ wípé wọ́n ti wà o káwọn ti ní civilization káwọn tó ní civilization o. Ìbéèrè táwa béèrè ni wípé ṣé wọ́n ní ghost DNA? Hàn ní. Ẹ wá mọ̀ wípé kí ni túmọ̀ ẹ mọ̀ pé ó ti di méjì báwọn. Wọ́n ní pé àwọn nook wọ́n náà jù wá lọ, àwọn ni oldest people ní Nàìjíríà lọ́wọ́ yìí, àwo ò tó wọn. Wọ́n dẹ̀ ní wípé àwa tá a pera wa ní Yorùbá yìí o ọmọ kú Ilé Ifẹ̀ o, wọ́n ní àwa láti ara àwọn Bànú Kàwà àwọn Bànú Congo, Bànú Kàwà language á wá ìran wa sínú Bànú Kàwà, ìyẹn Bànú Congo. Sẹ́wọ̀n kí wọ́n ti límìtì wa báwọn ìpè ká mọ̀ tara wa láàmú o. Ẹ wá wo ghost DNA yẹn o,
wọ́n ní ghost DNA yẹn ti wà in existence for the past 400 to 600,000 years ago ni ló ti wà. ẹ wá wo history ghost DNA yẹn o wọn ò wá jẹ́ kí ó ṣe kí ni o kó scatter kó skyrocket bíi ti pé Banu Congo náà láti jáde. ẹ̀ tí ẹ̀ mọ nǹkan kan tí Banu Congo wọn lára wa ara wọn láti bọ́ta. mo rò pé Banu Congo wọ́n tún ní Banu Kawa ní kíni Banu Kawa language mo ló ti wá lẹ́tìkẹ́ wọ́n gbé bóde tí bá àrànjú aláàpásán o Jésù ò ní kúre síbi tá àrànjú mú kínu wọ́n ti bàtàn jẹ́ burúkú lọ tákọ́lẹ̀ rẹ̀ tẹ́ ẹ bá tẹ̀ sí Google ní ìsìnwó gbé jáde fún yín tákọ́lẹ̀ rẹ̀ pọ̀ burúkú ń ta. ẹ wàá bí wọ́n pé tọ́ o àwọn tí wọ́n wá ń sọ yìí pé wọ́n ní tán látara wọn jáde yìí kí lẹ̀ rí wọ́n ní wípé èdè wa díẹ̀díẹ̀ àárín inú èdè wọn wàhálà bá dé. wọ́n ní èdè wa díẹ̀díẹ̀ ò á bá inú èdè wọn o èmi wá dáa lé pé kò sí wàhálà o. ṣé àwọn Banu Congo Banu Kawali nǹkan kan yìí ṣé wọ́n ní ghost DNA ẹ wá mọ̀ gbọ́ nǹkan wọ́n ní tribe kan pé ló ní ghost DNA nínú wọn àwọn tribe wo ni o àwọn tó ń jẹ́ Yorùbá lónìí ìyẹn àwa so àwọn yòókù ò ní so ẹ wá define ghost DNA fún mi ìyẹn ni àwọn ìran tó ṣe wípé ẹ lè wá wọn sínú ìran míì. ẹ mọ̀ wo nǹkan o ìran tẹ́ ẹ lè wá sínú ìran míì tó pé ẹ wá ìran míì sínú wọn ni. ẹ wo bọ́n ṣe da orí kinní irú tó o bá farabalẹ̀ dáadáa kó o fi ṣèwádìí hùn wà kàn ya wèrè dànù ni. èèyàn kàn máa ya wèrè ni pẹ̀lú bọ́n tó bá lọ Google rẹ̀ ní ìsìn báyìí o wípé inú ìran wo la ti wá wọn ó sọ fún ọ pé inú ìran báyìí ni inú language báyìí inú ìran language báyìí ni language wa fọ̀ sí. sẹ́yìn pé wọ́n ti Google rẹ̀ ní tiẹ̀ ní àwọn tó máa ń Google ni mo fi máa ń wòran pé don't just Google mọ bọ́n ṣe máa ń béèrè don't ṣe kí ni don't just Google search mọ kí ni o mọ bọ́n ṣe máa ń béèrè mọ́kàn mọ bọ́n ṣe máa ń Google ipe kò kàṣà tẹ̀ka sí Google Google inú ìran wẹ̀ láti wá ìjà wa láti Sudan you don't just do that. mọ bọ́n ṣe máa ń béèrè ṣé wọ́n gangan torí tí Google bá rí i pé wọ́n gangan ò mọ tó ń ṣe ìgbèkúgbè ni Google ó gbé wá fún ọ. tí Google bá rí i pé kí ni o ò mọ nǹkan tó ń ṣe ìgbèkúgbè ni ó gbé wá fún ọ dandan ni ó gbé wá fún ọ torí ó ti mọ̀ pé kí ni o ò gbádùn. tó bá tẹ̀ bẹ́ẹ̀ ní ìsìn ní tí ó gbé wá fún ọ nù wípé nù ràn báyìí láti wá. tó bá béèrè wípé tọ́ o sáwọn ọ̀ràn tó sọ pé wá láti inú wọn ṣé wọ́n ní ghost DNA wọ́n sọ fún ọ pé yes sẹ́ẹ̀rì wà wọ́n sọ fún ọ pé kò sẹ́ẹ̀rì ṣé evidence wà wọ́n ní kò sí evidence ẹ mú lọ́wọ́ mẹ́ o. tó bá béèrè wípé ṣé lóòótọ́ ni pé àwọn nook àwọn náà dàgbà jù wọ́n sọ fún ọ pé yes. wàá béèrè pé ṣé lóòótọ́ ni pé àwọn tó ní ghost DNA lára àwọn yẹn ló dàgbà jù wọ́n sọ fún ọ pé yes. wọ́n sọ fún ọ wípé wẹ́ẹ̀tì gé àwọn nook tí wọ́n ò ní ghost DNA wọ́n ò ní pé for the past 2000 years ó ní kíni o ó ní evidence ó lè fi hàn wípé wọ́n ní àbí wọn ò ní ló ti parẹ́ kù lára àwọn nook for the past 2000 years ló ti parẹ́. nígbà wàá parẹ́ ìbéèrè wa ni pé kí tẹ́ fi wá gbé fún wọn páwọn náà dàgbà jù. wọ́n ní pé torí tárọ́tà àwèrè kan báyìí tí wọ́n ṣe torí àwọn tí wọ́n mòdì. ẹwù àgbà kéré to power 2 táwọn ìsòrí àwọn náà bá sì fẹ́ kọ́ ìkọkúkọ́ làwọn náà mọ̀ kọ́ kí. ní táwọn náà sì ń tẹ̀ lẹ́nu táwọn ìsòrí àwọn náà bá kọ̀wé ní táwọn náà ń kọnu ní tó yẹ kí òkòbó wa bọ̀ kò bó ní tó yẹ ká rán àrán ìrànkúràn láàrán kí ayé. ṣé wọn ò lè fìyẹn manipulate ọmọ tó jẹ́ ọmọ Yorùbá kán fi da ọpọlọ ẹ̀rù. ṣé wọn ò lè fìyẹn da ọpọlọ ọmọ Yorùbá rú kán fìyẹn twist ọpọlọ ọmọ Yorùbá kán fi bọ̀m̀bádì ọpọlọ wèrè mọ́lẹ̀ kán fi dọpọlọ ẹ̀rù wọ́n lè fi dàrú. wọ́n lè fi hàn ọmọ Yorùbá léèmọ̀ torí pé kí ni wọ́n ní wọ́n lọ Google rẹ tó bá tẹ̀ sí Google pẹ́rà Google gbé wá fún pé bẹ́ẹ̀ ni yóò sọ fún Google pẹ́rà Google gbé wá fún pé bẹ́ẹ̀ ni wọ́n sọ fún pé pẹ́rà Google gbé wá fún pé bẹ́ẹ̀ ni. yọba ní sẹ́ẹ̀tìrì ṣé o tọ́mọ̀ tí ẹ ní wọ́n da orí ẹ̀rù nù. wọ́n ṣe kí ni wọ́n da finally wọ́n dorí ẹ̀rù nù kó tó gbọ́ pé wà báyìí wà orí ẹ ti dàrú already.
ọpọlọ ẹ ti fọ́ dànù already, ọpọlọ ẹ ti lu dànù already. Kí ni ń ṣe wá tí ọ̀sẹ̀ nìkan rí? Kí ni mu àti ọ̀mẹ́ nìkan rí? Kí ló tà lè gbójú wa òkè ká mọ́ force trap táwọn èèbó ìgbélẹ̀ fún wa? Because they knew wípé táìmù kan bá yá a yàrí mẹ́sìn lọ́wọ́. Òyìnbó mọ̀ pa á yàrí mẹ́sìn lọ́wọ́ tó bá yá. Ó mọ̀ pa á yàrí pa á gbọ̀n. Wọ́n ti kẹ́ àwọn wèrè lẹ̀ fún wa. Àwa tí wọ́n ó wá àwọn ọ̀ràn míì sínú rẹ̀ là wá ń lọ́ra wa mọ́ Ísírẹ́lì, là ń lọ́ra wa mọ́ tànú Kùránì, là ń lọ́ra wa mọ́ tànú Báíbù sáàpọ̀nú báwọn. Àwa tí wọ́n ó wá ìran míì sí inú ẹ̀ tí wọ́n pé wọ́n mọ̀ wá àwọn ìran sínú wa ni àwa ń pòdùsù ran ni. Àwa ló yẹ ká mọ̀ tó sọ pé àwọn ọmọ Ísírẹ́lì àwọn ọmọ Ábúráhámù bímọ kínní kan, àwa ló yẹ ká dúró pòsíṣàn yẹn. Àwa ni ló yẹ ká wá ń bẹ̀. Àwa ló yẹ ká wà ní pòsíṣàn wípé tọ́ o àwọn ìran kan ń jáde látara wa o torí pé kí ni o bó ṣe rí nù. Ṣùgbọ́n ní ìsìn a ti ń tẹ̀lé ẹnu àwọn òpònú tí ò mọ nǹkan kan tí ò lè ṣe ìwádìí kan. Google tàn gbé lọ́wọ́ gan lè ṣe ìwádìí lórí ẹ̀ ju kí ni o ní tí Kùránì sọ, ní tí Báíbù sọ. Bẹ́ẹ̀ kọ́ ní tí Kùránì sọ, ní tí Bíbélì sọ òun náà wọ́n jókòó tì. Ní tí Kùránì sọ iná wọ́n jókòó tì. Ní tí Bíbélì sọ iná wọ́n jókòó tì. Wádìí gbé àwọn ìwádìí kan ti bọ́ta ó ń contradict wọ́n ó ń contradict ara wọn. Ṣùgbọ́n tó bá lè farabalẹ̀ dáadáa wàá fi ara balẹ̀ dáadáa wàá yànnà náà yẹn yóò padà wá yíyọ because wọ́n fẹ́ jẹ́ kó da orí wa rú. Wọ́n fẹ́ jẹ́ kó ṣe kí ni o kó da orí wa rú. Wọ́n fẹ́ jẹ́ kó da orí wa rú ká mọ̀ rójútu ẹ̀. Wọ́n fẹ́ kó da orí wa rú ká mọ̀ rójútu ẹ̀ ká kàn sáà ti ẹ̀gbà bẹ́ẹ̀ wo torí wọ́n mọ̀ pé Yorùbá àráyè gbogbo dáadáa ò sí báwọn. Iná fi gbé wa and ìntáyé ń sọ ní ìsìn nìyẹn a gbọ́dọ̀ adapt mọ́ ìntáyé ń sọ báyìí. Àìka nǹkan a gbọ́dọ̀ lọ gbé gbogbo yẹn sọnù. A gbọ́dọ̀ ṣe kíni a gbọ́dọ̀ lọ gbé gbogbo àwọn ideology wèrè yẹn sọnù pé àlè ka nǹkan a gbọ́dọ̀ lè kà báyìí. Ẹ̀rí tí máa gbé kámẹ́rà síbí nìsín ìwéré ibi ìwé náà rèé bíbí. Àwọn ìwé lóríṣiríṣi a gbọ́dọ̀ ka ìwé lákàfẹ́ kú lọ́wọ́ yìí torí ìwé ni weapon tí wọ́n ń lò against wa báyìí. Ìwé ni weapon tí wọ́n ń lò against wa ìwé ni. Báyìí a gbọ́dọ̀ ka dẹ́ndẹ́ ìwé lọ́wọ́ yìí torí tí wọ́n ń lò against wa ò ní ìwé lọ́wọ́ yìí. A gbọ́dọ̀ lè ka ìwé a gbọ́dọ̀ lè kọ ìwé ìtàn ń lò against wa lọ́wọ́ inú tá a fẹ́ bá a kọ ìtàn ayé ti kọjá ọ̀rọ̀ ọ̀rà ọ̀rà history ni ọ̀rà history wa ṣe pé kí ni ẹjẹ́ akọ gbogbo ọ̀rà history wa ẹjẹ́ akọ ọ́lẹ̀. Àwọn sọ pé ẹ̀rí nǹkan wọ́n sọ pé wọ́n nìkan sẹ́rì wàhálà bá dé. Ohun tó ń sọ yẹn lè jẹ́ pé lóòótọ́ ni kẹ́ńgẹ́gẹ́ mọ̀ pé lóòótọ́ ni. Ṣùgbọ́n wọ́n sọ fún ọ pé was it written down? Wọ́n sọ pé no it was passed down it was passed down through oral. Wọ́n sọ fún ọ pé no evidence. Ní tí wọ́n sọ fún ọ ni pé ẹ lọ jọ́ tí ẹ lọ kọ́lẹ̀ yìí tí wọ́n sọ nù. Wọ́n bá ní do you have any evidence? Yes according to kìnìkan page kìnìkan o ti lé evidence lójú wọn. Torí pé ntáyé yí sí lọ́wọ́ inú wọ́n ní ntáyé bá ti ń yí báyìí já mọ́ yí pẹ̀lú ayé ni ẹni tí ọba bá yé yí báyìí yóò bá gbà wọ ọkàn dànù ni yóò bá lẹ̀ lọ dànù ni. Torí kí ni oògùn irinṣẹ́ tó ní agbára tí wọ́n fi hàn wá léèmọ̀ ó nu bó la sọ afẹ́ ṣe. Bó o láti ṣe gbogbo àwọn tá a pera wa lọ́mọ Yorùbá. Bó o la ṣe fẹ́ ṣe. Torí pé tẹ́ ẹ bá rí tán fi da orí àwọn ọmọ òpònú ìrú ó ní kí ni o. Ẹ lọ wo Kùránì sọ pé
nítorí fi dorí wọn rú nù. ìyẹn tá a fi sẹ́ẹ̀tì orí wọn padà náà ni pé kí ni o ìtàn tiwa lélẹ̀ tá a bá ti wá nítàn wa lélẹ̀ tó bá ti wá ní pé ó sojú ẹ̀ fìrìfìrì kò dùn lójú rẹ̀ tọ̀ orí ẹ̀ ló burú o. èmi ò lọ́mọ lárúbáwá kankan bá sọ̀rọ̀ ìyìn sí lọ́mọ Ìgbò bá sọ̀rọ̀ ọmọ Yorùbá tó gbà fúnlẹ̀ Yorùbá ilé mi bá sọ̀rọ̀ ṣé ọwọ́ ayẹ kí tàn wá rí bá òun ṣe é rí i pé kọ̀fáìn ni kí lọ́kàn tèmi pẹ̀lú yùn ibi tàn wá ní ìtàn wa ni accepted kọ̀fáìn náà nù kó yí tọ́kàn mi. o lè ní pé ìyá rẹ̀ ọ̀fáìn kò ní pé kì í ṣe ìyá rẹ̀ mọ́ orí ẹ̀ ló burú ó ti mọ̀ pé ọmọ rí kọ́ ni ọ̀nù. o lè ní pé tọ̀ torí pé ìyá rẹ̀ ọ̀fáìn o kò look beautiful kọ̀fáìn tó rẹ̀ nìkan torí ẹ̀ o kì í ṣe ìyá rẹ̀ mọ́ orí ẹ̀ ti yí dànù nù èé sọmọ rí nù àgbákan ọmọ ní ọ̀nù àgbákò ní ọ̀nù ọmọ tó yẹ ká fi ṣe nǹkan oṣù ní ọ̀nù sẹ́ẹ̀rẹ̀ pé mọ́mí ò fáìn ni sẹ́ẹ̀mọ̀ pé mọ́mí ò fáìn ni mọ́mí ò ṣe fáìn yẹn náà mi ò lè fi wọ́n yẹn gàn mi ò lè bá wọn mi ò lè mọ́ bá wọn take picture ọmọ rẹ kọ́ ni ọ̀nù ọmọ rí ọgbà nǹkan tó bá jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ni pé tiwa ni torí pé yẹ bàbá rẹ̀ sopa mẹ́pọ̀n lọ́ba ń gbé kí dáàdì ẹ̀kọ́ ni lọ ní dáàdì mi kọ́ o bàbá mi kọ́ o no dáàdì mi kọ́ o tó sì mọ̀ pé bàbá rẹ̀ nùgbọ́n torí pé ó nípa lẹ́pọ̀n bí ṣe wà rìn o pé tó fẹ́ dà ṣubú ni ojú wa ń tì ọ́ àti lè sọ pé bàbá rẹ̀ nù níta olórí burúkú ọmọ ni ó ní kú rẹ̀ kọ́ ọ pasán kó ṣe kí ni kọ́ ọ pasán unlimited torí ọmọ rẹ̀ kọ́ ni ọ̀nù ọmọ rí ọgbà tàbí ṣùgbọ́n àwọn òbí rẹ̀ bẹ́ẹ̀ ni inú yóò fi mọ̀ ọjọ́ mọ̀ rí yóò wá mọ̀ fi yan gàn pé èmi tiẹ̀ rẹ̀ ń bí mi tá ń bí wọ àwọn òbí tèmi tiẹ̀ ṣe nǹkan kan kí làwọn òbí tiẹ̀ ṣe àwọn ọ̀ràn tèmi tiẹ̀ ṣe nǹkan kan lẹ̀ fún mi kí làwọn ọ̀ràn tọ̀dọ̀ tiẹ̀ ṣe àwọn alálẹ̀ tọ̀dọ̀ tiwa tiẹ̀ ṣe nǹkan lẹ̀ fáwa kí làwọn alálẹ̀ tọ̀dọ̀ ti yín ṣe fún yín nǹkan báyìí àwọn ọ̀ràn tọ̀dọ̀ tiwa ló ṣe kalẹ̀ kí làwọn tọ̀dọ̀ tiẹ̀ ṣe. ìyẹn náà máa ń pè ní pé ẹ̀gàn wá padà di ògo. ibé mi tiẹ̀ gba tàwọn ọ̀ràn bàbá àtọ̀dọ̀ tèmi pé bẹ́ẹ̀ ló ṣe rí kí ló tí wọ́n gba ti bàbá ń bàbá nítorí ẹ ti dàrú. tó o bá jẹ́ ọmọ rẹ tó o jẹ́ ọmọ rẹ torí ẹ̀ pé tí ò gbádùn tó ẹ pé onírọ̀rùn láyé táyé ẹ tó mọ̀ wípé tọ́ ọmọ rẹ ní ọ́ èsẹ̀ tó ti gbèpè ohun tí wàá kọ́ accept dólè ni kí ìyá rẹ kó jẹ́ pé bọ́rùn ìyá rẹ ṣe yí lélẹ́yìí tó yín sẹ́gbẹ̀ẹ́ báyìí wàá gbà bẹ́ẹ̀ ni pé ìyá rẹ ni wàá fi yan gan ni tó o bá ti lè gbà bẹ́ẹ̀ ajẹ́pọ̀ lórí gbogbo ọmọ ní ọ̀nà ó yẹ kí ìyá rẹ ti fi ọ́ sí nǹkan oṣù bó ṣe gbọ́ pé òun ti lóyún rẹ báyìí ló yẹ kó ti flush wèrè out kí bàbá rẹ mọ̀ fún ilé lẹ́bàá kó ṣe pé orí báyìí ní fi máa ń rìn báyìí o gbọ́dọ̀ gbà kí bàbá rẹ ni o gbọ́dọ̀ wá tó fi bàbá rẹ yan gàrí pé sí bẹ́ẹ̀ bá ti mi tiẹ̀ mọ́ sórí báyìí style ni èmi ò ní sórí bá nù ràn yín sórí pé another style ni ẹ bá ṣe ń sórí yẹn o rí pé style ni kò wá wá tó sọ tó fi wọ́n yan gàn wà wá bó ṣe gbé wọn lárugẹ wà wá bó ṣe jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé inú ẹ̀ dùn gan pọ́n gan náà bí ọ torí pé tó bá wo gbé èèyàn báyìí èmi ò ní sórí báyìí àyẹ̀dá ọ̀tọ̀tún láwọn nu òrìṣà ni wọ́n ẹni tí òrìṣà dànù èèyàn rinu wàá sọ nítorí tó ṣe wípé yóò tún mọ́ wu àwọn gan pé àbàsí ìdá kó jẹ́ pé irú ẹ tó bí mi náà lélẹ́yìí o àbó orí nǹkan lóòótọ́ o òótọ́ nu special made wow ohun táwọn èèbò nínú ohun tí àwọn èèbò nínú wọn ó sọ dìfìtì wọn báyìí wọn ó sọ di nǹkan gidi lọ́wọ́ lójú ẹsẹ̀ wọn wà mọ́ work tó ṣe wípé tí wọ́n fi ṣe kíni o tí wọ́n fi mọ̀ níláárí tí wọ́n fi mọ̀ yangàn tí wọ́n fi mọ̀ gbẹ̀yìn tí wọ́n fi mọ̀ yangàn tí wọ́n fi mọ̀ yangàn wọ́n á mọ̀ ṣe nǹkan mèremère wọ́n mọ̀ ṣe nǹkan mèremère ṣe tó ọkọ̀ ṣe fóònù tá à ń lò yìí lọ ọkọ̀ ṣe ni ṣe tó ọkọ̀ ṣe fóònù dàrú fóònù tá à ń lò yìí mọ́ ni sọ́dà mọ́ ni òpònú níyìn náà dìdìrín níyìn ẹ̀ lọ́pọ̀lọ́ kankan lórí ẹ ti pasán ṣe tó ọkọ̀ ṣe fóònù dá fóònù tá à ń ṣe yìí mọ́ sọ́mọ̀ sóní nínú ákáìfù sóní nínú ibi tí ó kọ́ sí pé fóònù báyìí ó ṣẹlẹ̀ sóní sọ́mọ̀ kọ̀mọ́ kò ní
ẹ́ kò mọ̀ sẹ́ni tó kọ́ ṣe fóònù jáde ló ṣe fóònù tá à ń lò yìí ṣé ló ṣe android tá à ń lò yìí ṣé ló ṣe fóònù yìí sẹ́ni tó kọ́ ṣe fóònù jáde ló ṣe fóònù yìí òun kọ́ àmọ́ táwa àwọn àgbóríyìn yẹn fún ẹni tó kọ́ ṣe fóònù jáde wọn ò gbóríyìn rẹ fún torí kíni torí wípé òun ló fún wọn ní kíni o òun ló fún wọn ní ọgbọ́n yẹn òun ló gbé ọgbọ́n yẹn jáde òun ló ní template yẹn òun ló ní blueprint yẹn táwọn yẹn ń build lé lórí kí wọ́n á fi wá ń build tó ṣe pé intan wá ń ṣe o ó tún wá ju tó gangan wá tó ń ṣe lọ tá a bá ní káwò ó ní wípé báwọn ọ̀ràn míì ṣe ń dé wọ́n ń lu ọpọlọ wọ́n ń gbọ́ ọpọlọ wọn kalẹ̀ pé kí la tún lè ṣe ná kí la lè fi kún kinní yìí 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 ó ìdọ̀lá ní ìsìn báyìí kẹ́rin mi tó dé kan wò pé òkè bí kinní ìṣe rí ẹ mọ́tò já sí báyìí mọ́ ẹja tó gbé gbọ̀nà báyìí ìyẹn náà wọn lè bò ń pè ní try and error try and error wọn ó ṣe yóò mú wọn ó ṣe kò ní mú wọn ó ṣe yóò fèèlì wọn ó ṣe wọn ó sọ̀sídì ìtàn bá sọ̀sídì wọn ó gbé bóde ìtàn bá sọ̀sídì ńkọ́ wọn skàtà rẹ̀ wọn tuntun mí ṣe wọn ń jó tábà jó ń ta tí ó yẹ ni á kọ́kọ́ jó wò nínú ilé dáadáa ná tá a jó dáadáa tí ó tẹ alọ́rùn nínú ilé tá a ṣe mistake tá a tuntun jó a ṣe mistake tá a tuntun jó ká tó wá bọ́ ta wà á mọ̀ jó ń ta. ìtàn wèrè tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá sọ ń ta yóò dà wèrè lẹ̀ ẹ mọ̀ jẹ́ à sọ ń ta tẹ́yìn gan mọ̀ pé irọ́ ni tẹ́yìn kan ṣe kí ni tẹ́ ẹ mọ̀ pé ìtàn wèrè ni ẹ̀jẹ̀ àgbẹ̀nu sọ̀hún ẹ̀jẹ̀ ayé bá yí ara wa jẹ́ ẹ̀jẹ̀ á lọ gbé ẹnu òfò sọ̀hún lórí ìtàn lérí ọlá òdìdí òsì tá a mọ̀ pa káàkiri ilẹ̀ ìtàn lérí ọlá òdìdí olórí ibú tó fò látòrí òkè ọ̀rà tó fẹ́ kán lẹ́sẹ̀ tó go fẹ́ dá lọ́rùn ẹsẹ̀ ẹ̀jẹ̀ á gbé tàn wèrè ń sọnù àwọn tá a bá dẹ̀ ní pílátífọ̀mù tá à ń gbèrò àwọn báyẹn wá sọ́dọ̀ wa ẹ̀jẹ̀ á dẹ́kun ẹ̀ dákun mọ̀rọ̀ wá ní a padà jọ jẹ ìdójútì yẹn ni tó bá yá o lérí ọlá ọmọ òkìkí lérí ọlá ọmọ òdùdú tó fún bọ̀yẹ́ látòrí òkè ọ̀rà bórí ọ̀kadà tó ga tóun ẹ̀jẹ̀ á dẹ́kun ẹ dákun ẹ̀bẹ̀ mò ń bẹ̀ wá kó tó di pé àpàdà mọ́ wọn ra wa léré ṣúá àpàdà mọ́ bẹ́ra wa lépè tó nígbà tá a bá ti sọ báyìí ẹnìkan kan ò ní gbọ́ nígbà tí n bá wá ń wèpè fún kálukú wọ́n mọ̀ sọ pé bàbá bíálà o èpè bàbá bíálà ti pọ̀ jù yín fún ọ̀gán lépè tó bá lọ pé mi ti pọ̀ jù torí mọ̀ ńlá àgùn gì í mú yìí ó yẹ kí n mọ̀ sùn báyìí ní Nàìjíríà time sẹ́mi aago tó lù báyìí after 5 to 6 ó yẹ kó lu ẹsẹ̀ mọ́ jí ni báyìí àmọ̀rọ̀ ni torí mo kàn róró wọn ò rórun sùn pé ewu tún lè lé ìbáyìí nítorí ọlọ́ ìtàn wèrè gbẹ̀rí pásọ̀ ti ń pọ̀fọ̀ ṣíṣe adífá fún ọ̀kànbí tí sọmọ bíbí inú Olódùmarè tá a lọ kànbí Jésù Kristi mo láyé ẹ̀ ò ní dáa wèrè kankan ní ọmọ kífà wèrè fún báwọn adífá fún ọ̀kànbí èjì ògbé àbí kí ló tiẹ̀ pé tí sọmọ bíbí inú Olódùmarè ọ̀kànbí níjọ́ tí ń la ayé òní nífẹ̀ẹ́ rẹ mo láyé àfihàn olórí ibú olùsì abomọ́nú gé ọ̀gẹ̀dẹ̀ lórí gbogbo bí ẹja aborí ọmọ àlè. ẹja dẹ́kun mo rọ̀ wá ní o yín tá a bá ṣe lónìí ìtàn ní ọ̀dà lọ́la o yín tá a bá ṣe lónìí ìtàn ní ọ̀dà lọ́la o àwọn kan là á gbé bọ́tà tá à ń bú báyìí o wípé tí wọ́n ṣe ọ̀dà o níjẹta tó bá yá àwa náà di ará àjẹta pèsè àwọn wèrè yìí náà tiẹ̀ wá rí wípé kíní yìí ọ̀dà nígbà òní wọ́n sì ń pariwo ọ̀rọ̀ ẹ̀sìn àti bàbá bíálà kábàyà tí wọ́n ń gbé góòsì báyìí ojú tí ó ṣe gimú tọ́ gílá tó náà mọ ọ̀rànjú fò bẹ́ẹ̀ kátà bọ̀ ń fúrọ̀ sóò náà ò rí kíní yìí náà ni tó bá fún mi lépè ńgbà kò lè mú mi o torí mo sọ̀rọ̀ tó bá bẹ́ ìpèlú lẹ̀ ńgbà ńsẹ́ kò lè mú mi torí kíni mo sọ̀rọ̀ ọ̀rọ̀ mo ti ń chọ̀ yìí ọ̀rọ̀ mo ń ṣe kíni o ọ̀rọ̀ mo ń chọ̀ yìí
kinní kan tí ọkàn náà fìlà wájú bí igi mú ọ̀gá tí ọkàn mọ òkè òkè ó bí ẹ̀yìn àmọ̀ tó sì rí bí parí ọyàn tó náà ò rí ń gbà ni màá sọ o pé ìwọ ọmọ ìgbẹ́nu ẹ sọ̀hún mo wí o. màá lé mi wí tèmi o àwọn ẹ̀hànnà tá a jọ ń kóra wá kí ń gbà wọn ọ̀dáhùn o. bó ṣe pé yóò tẹ́ ilé sọ̀rọ̀ gan ń dà ń gbà gan náà èèyàn kàn mọ òkè òkè obì èèyàn bá wà ní wọn láti rí kanéètì rigale ṣé rigale wọ́n ti ẹ̀ pè ní linguistic ni wọ́n ti ẹ̀ fẹ́ fi èbó ti ẹ̀ bá yí olúwẹ̀ gan jẹ gan gbà mí ọ̀la yìí oríṣiríṣi èbó mo ti kọ́ àwọn kan ní rigale mo ní ìwò rigale èwo bíi chetli rẹ̀ ń pè yìí wọ́n ní irọ́ ìlè philosophy ni àbí philosophy àbí oníbọ̀nsẹ̀ mọ̀ ń ṣèbó lórí burúkú yẹn ìlè philosophy kọ́ o ó lè bo wèrè yẹn bọ́n ṣe mọ́ ń ṣèbó lórí burúkú yẹn jẹ́ mú mi díẹ̀. wọ́n ní ìlè philosophy ẹgbẹ́ philosophy àbí nǹkan náà pè. wọ́n ní rigale àbí rigafo àbí kí náà tiẹ̀ pé wọ́n ló mo ti gbọ́. kọ̀bá àríga come na your problem be that not my concern. fún díẹ̀ yìí kò sẹ́ni tó gàǹgà tó góńgó ẹ̀rọ ìgbèrè kingali kọ́ rí ló bẹ̀rẹ̀ rẹ̀ in the linguistic study ringali àbí kí náà tiẹ̀ pé mo ní kẹ́nẹ́ bó fi bá yé wa jẹ́jàre kẹ́nẹ́ èèyàn ò ní fẹ́ ṣe ìbò kọ́ mọ́ lejú ojú èèyàn ọkàn sá le náà níbi ojú adófúrọ̀ what a disaster. kò sí kéèyàn fẹ́ sọ ìbò kọ́ mọ́ lejú torí kíní kan máa fa okùn ẹ̀mí ẹ̀ lọ́wọ́ báyìí ni torí èdè yẹn èsè díẹ̀ á fa okùn ẹ̀mí ẹ̀ lọ́wọ́ báyìí á fa ẹ̀mí ẹ̀ lọ́wọ́ báyìí níbi àti kọ́ fa okùn ẹ̀mí yẹn já torí èdè lédè lọ fẹ́ sọ. Professor Rigalin kẹ́nẹ̀ ẹ̀yin kan lègàlègàlé o pàṣẹ òde o èdè tó bá wù wọ́n ní kànṣọ́ ní tàǹsọ̀ kọ́nù jàre orílẹ̀ yìí tó ń kọ́. ní tàǹsọ̀ kọ́nù wọ́n ní Rigalin àbí nǹkan náà pé le linguistic formation àbí nǹkan. ẹ̀jẹ̀ adákùn ẹ̀jẹ̀ tiwa ọjẹ́ tiwa. ẹ̀jẹ̀ kí ni o ẹ̀jẹ̀ tiwa ọjẹ́ tiwa ẹ̀jẹ̀ á gbà pé tiwa ni tiwa sẹ́yìn tá a bá ti gbà pé tiwa ni tiwa a mọ̀ tàn wá ìtàn wa ṣe kókó. ṣẹlá àwọn ọmọ kéékèèké yìí ṣẹlá àwọn àtàwà lọ́nà yìí àwa fẹ́ sọ̀pọ́tì àwọn ọmọ kéékèèké tí ń bọ̀ láti jẹ́ pé kí ni o kán túnlẹ̀ wá ṣe ni àwọn ò ní nǹkan kan tá a ṣe. àwọn àti lẹ́yìn láyà yìí àwa o a ní nǹkan kan tá a fẹ́ jésù pé a fún àwọn ọmọ kéékèèké ní support à ń kóra wa jọ àwa ń build the community láti support àwọn ọmọ kéékèèké kán lè bá àmọ́ tí wọ́n ó ṣe láti lè build ilẹ̀ lọ́jọ́ ọ̀la àwa ń stand like foundation we are foundation àwa ń build the foundation community là ń build community wa wà tá à ń build láti gbé àwọn ọmọ kéékèèké ohun tí ò tí ì mọ nǹkan kan láti jẹ́ kí wọ́n ṣe kí ni o kí wọ́n mọ tọ́kàn lọ́jọ́ ọ̀la. àwa yóò ní nǹkan kan tá a ṣe ó ti bọ́ ṣùgbọ́n a fún wọn ní support a fún wọn ní support tí wọ́n nílò láti má jẹ́ kí wọ́n ṣe mistake a share experience wa a share rẹ̀ fún wọn láti má jẹ́ kí wọ́n ṣe kí ni o kí wọ́n ṣe mistake táwa ṣe. táwa nílò ni àwa ò ní nǹkan kan tá a ṣe ń jì tó ń kálukú ìbá kábákábá rẹ̀ bọ̀ nínú kòtò àwa yìí a ní nǹkan kan tá a ṣe jù bẹ́ẹ̀ lọ a support wọn in any way tá a bá fi lè support wọn a máa gbé foundation pé tọ̀ n tá a fẹ́ ṣe lélẹ́yìí o n tá a fẹ́ ṣe lélẹ́yìí àwọn wá sí kí ni o wọ́n á gbà lọ́wọ́ wa wọ́n á gbé àwa àbọ̀ ọ̀nà kòtò àmọ́ pàwọn aláṣẹ òun
à ń tara wa jẹ ni. torí ẹ̀ mo fi ń rọ gbogbo akọ́rátá ẹ má jẹ́ aṣọ kínní ìdá Yorùbá nation. kí ló fọ́ Yorùbá nation? èmi jù ọ́ ìwọ ojú mi, èmi ti dàgbà, èmi bẹ́ẹ̀ mi ṣe wà yí ohun ìgbẹ́nu lélẹ̀ mi o, ní tí n bá ti ṣe mo ṣe o. ẹ má jẹ́ aṣọ́dà tí ń sọ́dà gbogbo ọmọ Yorùbá. àwọn onírálé ọ̀rọ̀ alẹ́ ní ìsìn wọ́n ti ń jà. nítorí ọkọ̀ ṣẹlẹ̀ ń gbà Yorùbá nation ni pé wọ́n ń jà sówó lórí ọ̀rọ̀ rálì. nítorí ọkọ̀ mú ọ̀rọ̀ Yorùbá nation tó ọkọ̀ mú wálẹ̀ nù. nígbà tí ọ̀rọ̀ owó ń pọ̀ ọ̀rọ̀ rálì ṣẹlẹ̀ ni ló mú wálẹ̀. ti ń ṣẹlẹ̀ báyìí o, ti ń ṣẹlẹ̀ báyìí o. àwọn kan fi agere ni ó ti ń ṣẹlẹ̀ o. mò ń ké kó tó di pé nǹkan ó ṣẹlẹ̀ báyìí bí ayé àmọ́ sẹ́ǹsì ẹ̀. nígbà mò ń pariwo jò ní pé ibi ìtàn ni wọ́n gbà mú wa, ibi ìtàn wọ́n gbà mú wa. mò ń pariwo ní gbogbo last year stroke early this year. ẹ̀yin kan rò báyà mọ́ tí mò ń ṣe. gbogbo àwọn táwọn pariwo ìṣìlámù ọ̀dà Christianity ọ̀dà ó yẹ bọ́ọ̀tà ká mọ̀ sọ̀tàn, ó yẹ já mọ̀ sọ̀tàn lé wa. èwo lọ́mọ̀ nù wa, ó yẹ já mọ̀ sọ́. èwo lọ́mọ̀ nù wa, èwo lọ́mọ̀. ẹ já àwọn wèrè ó mú aṣọ́wọ́ lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n lè já sọ̀tàn Yorùbá. èwo nù wa lọ́mọ̀. àmọ́ a kàn ń pariwo wèrè ni. mo ní tàn wọ́n gbà mú wa, mo níbi tó kàn tí wọ́n ti mú wa ní ìsìn níbi ìtàn. a ti mú wọn bí Báíbù àti Kùránì, wọn ò níbi tán fẹ́ lọ mọ́. ibì kan tó kù tí wọ́n jà sí táà sì kọbi ara sí ìtàn ní síbẹ̀ wà kọ́ báyìí. àbí ẹni tó bá ti ń gbìyànjú láti mú Ifá wálẹ̀, ìtàn wa ló fẹ́ mú wálẹ̀ ń torí Ifá kó tàn wá sínú. ẹni tó bá ti rẹ́ndà Ifá useless, ìtàn wa ló rẹ́ndà useless ń. mo níbi tí wọ́n gbà mú wa ní ìsìn síbẹ̀ wà kọ́ báyìí. kan gbọ́ ó ṣẹ̀ṣẹ̀ kan mú ìsìn kan ní kó wá sọ̀tàn fún wọn nípa èṣù. ìwíkúwìí wèrè ọmọ wí. ìwíkúwìí lọ́mọ àlè ọmọ wí nìsín. ẹni wá sọ̀tàn pọ̀ Ògún, ìwíkúwìí ni ọmọ wí. kọ́sọ́ ń pọ̀ Bàtálá, ìwíkúwìí ni ọmọ wí. kọ́sọ́ ń pọ̀ Ọ̀ṣun, ìwíkúwìí ni ọmọ wí. ń tẹ̀sí tó bá ìsọ̀rọ̀ Kùránì nìsín yóò mọ̀ràn jú ni bí ojú ẹ̀mí. kí ló dé? kí ló dé? ẹ jẹ́ á gbádùn, káwọ́ ẹ̀ ń tọ́ gbádùn, káyé wa lè bá a gbádùn. tá a bá ti gbádùn kọ́ńkàlùkù gbẹ́nu sọ́ọ̀lù lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni o. òótọ́ ni mo sọ wọn. fẹ́ pé àbòsí la bá fẹ́ mọ̀ ṣe, ẹ gbé ẹnu sọ́ọ̀hún lórí ọ̀rọ̀ ẹ̀sìn, kẹ́ ẹ gbé ẹnu òsì sọ́ọ̀hún, kọ́ńkàlùkù mọ̀ ṣẹ̀sìn tó bá wù. ẹ bá ti mọ̀ pé ọ̀lẹ́ ẹ̀ mọ̀ pa, ẹ sọ̀tàn ara yín, ẹ já sọ̀tàn ara wa. ẹ jọ́ kálukú wá tàn ara wa lọ. ẹ wá tàn lọ. ẹ yé sòsì bí ara sẹ́hùn wò. ẹ wá tàn lọ ọmọ àlè, wá tàn lọ mọ́kàn mọ́ gbé Kùránì wèrè káàkiri àti Báíbù wèrè káàkiri ìlú. ànábẹ́ tẹ pasán o, Jésù tẹ pasán o. ìyìn tí ó kàkàkàkàkàkàkà tí ayé èrè ó fi ta dànù nù. ìtàn lé wọn kọ̀ mọ́, ìtàn lù wọn kọ̀ mọ́. ẹbí lè tàn lé wọn kọ̀ mọ́, ẹbí lè tàn lù wọn kọ̀ mọ́. ó sọ ìjẹpa ló ń jẹjà wèrè káàkiri. ẹ jẹ́ wọn lọ múnisìn kan béèrè tàn lé wọn lọ́wọ́ rẹ̀. a sọ̀rọ̀ tán bíbí kí lè dé tẹ́ sọ̀rọ̀ tán. sọ̀tàn lé yín kó bá wù kó gbà ó bá wù kó mọ̀ gbà kọ́ gbẹ́nu ẹ̀rẹ́ dákẹ́. kó ní kó náà wí tiyan, kí ààrẹ fún kó náà kiri àtọ̀dọ̀ tiẹ̀ náà, kájọ mọ̀ fi yẹn ta kan gbọ̀n. à ń gbéṣẹ̀ sí lárugẹ nu. jẹ́ bí ọ léèrè ọyá sọ̀tàn lé yín fún wa, sọ ọyá ìwọ náà sọ̀tọ̀dọ̀ ti yín náà fún wa. ọyá sọ tí wọ́n ti rí báwọn máa lè ní ọ̀rá tá à ń sọ pé ẹ̀sìn yìí o ní tó mú wa ní pé láti bá ayé wa jẹ́ tó rí ọ̀rọ̀ sọ ńbẹ̀. àmọ̀rọ̀ ni a sọ̀rọ̀ tán bíbí no a sọ̀rọ̀ tán bíbí. ọ̀rọ̀ Báíbù là ń sọ, ọ̀rọ̀ Kùránì là ń sọ. ẹjọ́ ń kálukú wọ́ ọmọ tá à ń ṣe o. képe mọ́ pa wá dànù. ẹ lọ àwọn mùsùlùmí yẹn o, ẹ lọ àwọn kìrìsìtẹ́nì yẹn o. wọ́n àìjáàkì àwọn múṣẹ̀ṣe láìpẹ́ yìí. ẹ̀rùn ṣẹ̀ṣe mi tó padà mọ́ sọ wípé ẹ wò ẹ lọ kọ́lẹ̀. wọ́n àìjáàkì àwọn ọmọ oníṣẹ̀ṣe láìpẹ́ yìí.
in a different mode torí n tó ṣẹlẹ̀ nípa Yorùbá ní sọ ti ń ṣẹlẹ̀ báyìí. Nígbà mo wí ìpínlẹ̀ ọ̀rọ̀ rálẹ̀ yìí ẹ ṣọ́ ara yín ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí i kò í ṣe pé kódà ọ̀dà ṣùgbọ́n ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ síbẹ̀ ìrànjú wọ́n ti ń jà sówó báyìí o wọ́n ti ń jà sówó o àwọn kan fi wá gbowó lásán ni wọn ò fowó jíṣẹ́ wọ́n ti ń jà sówó o mo sọ tó bá ti wáyé nìsín wọn àpínra wọn ibi tí Yorùbá ti mọ ya wèrè nìyẹn o wọn àpínra wọn àwọn ogun kan wọn ò ní bá ogun kan ṣe mọ́ àwọn kan mọ̀ bára wọn ṣe wọ́n á dàbí APC àti PDP wọ́n dẹ̀ nídìí wọ́n dẹ̀ fún yín nídìí tí wọ́n fi bára wọn ṣe ẹ̀yin kò tó gba reason yẹn pé ọjẹ́ níwò lánàá mọ̀ yìí pé orí ibú ní bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ gbówó àkágbọ́ kówó àkámọ̀gbọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ ọ̀kágbọ̀n afẹ́fẹ́ nìkan ní ń bá lọ mo ṣe àbọ̀rú àbọ̀yè fún gbogbo apárátá á pàdé tílẹ̀ bá mọ́ ẹjọ́ ń kálukú ọ̀ lọ sùn àbí àsánìdí karosín àníkú ají òdì bí ẹran ogun ti fẹ́ fàṣàṣì pa wá tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ ọmọ tẹ́lẹ̀ rí kẹ́yìn alọ́run ló kù ayẹ̀sì lè rí ayín ọrùn tẹ́ ń wò yìí kò sí nǹkan kan tí ó ṣe àpé ológójì àìbókùn yẹn lórí ìtẹ́ ẹni bá ní amọ̀sọ ni ò ní gbọ́ ń tàn wí ẹni bá ní amọ̀sọ báyìí kò ní gbọ́ etí rí ó di ni wọ́n gbá létí látẹ̀yìn ni wọ́n máa gbá etí ẹ̀ ni àwọn ayé máa gbá etí ẹ̀ ẹ̀yọ́ wọ́n máa gbá etí ẹ̀ fọ́ dànù they gonna slap the etí fọ́ dànù they gonna fall the eties. Say no to ROF wọ́n sẹ́gbẹ́ ROF yẹn o tó bá jẹ́ pé ọmọ Yorùbá ni ọ́ tẹ́ pé ọmọ Yorùbá ní ọmọ ọkọ Yorùbá ni ọ́ wọ́n sẹ́gbẹ́ yẹn o tẹ́ pé ọmọ kóòtù òjìrì ni ọ́ wọ́n lọ sínú ẹgbẹ́ yẹn o kò sí fún ṣẹ̀ṣẹ̀ o kèsì kọ́ ló wà fún o wo sobi wọ́n sẹ́gbẹ́ yẹn o wọ́n jẹ́ irú inú ẹgbẹ́ yẹn o wọ́n sọ pé ó ṣe mistake sẹ́gbẹ́ yẹn o wàá gbé pè ní o máa fi èpè bá ayé ẹ̀ jẹ́ ni o àjọ ń pariwo ṣẹ̀ṣẹ̀ làgbà àjọ ń pariwo ẹmọ́ sí kìtẹ́nìtì ẹmọ́ kì í mùsùlùmí wàá tún lọ sínú ẹgbẹ́ yẹn you better warn yourself say no to ROF ẹgbẹ́ burúkú lẹgbẹ́ náà o gbogbo ẹ̀yin tá a bá ti wá pè jáde wípé kẹ́ ẹ sọ̀rọ̀ lórí ROF tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ a jẹ́ pé ẹ wà ń bẹ́ nu your silent means as pé ẹ wà ń bẹ́ so kò sẹ́ni tó gàǹgà tó ń gúngùn kò sẹ́ni tí ì lè pè tó bá rí pé ó dàgbà jù wọ́n pè ọ́ ọ wá fẹ́ mú mi sọ́wọ́ rántí pọ̀ mọ́ Ìbàdàn ni mí o rántí pọ̀ mọ́ Ìbàdàn ni mí o ẹnìkan ní tọrọ bárà ó lóun nídìí fóònù àti láptọ́ọ̀pù torí rédíò tán ni mo láà nídìí ẹ̀ kí n lọ béèrè lọ́wọ́ àwọn ọmọ Yorùbá kan ṣe kán dá fún tọrọ kọ́bọ̀ ó pè mí ju kí n wá bá ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe mùsùlùmí àti kìrìsìtẹ́nì lẹ́yìn kẹ́ ẹ ṣe fún mi lọ tọrọ dà lẹ́nu tí babaláwo bá wà ń bẹ̀ wọ́n ó gbé pè bí babaláwo bá ń bẹ̀ wọ́n ó gbé pè kí súnmọ́ babaláwo ń bẹ̀ wọ́n ó gbé pè kọ̀ọ̀kan mi àti pé náà ẹ̀yin ROF fún ẹ fún mi ní láptọ́ọ̀pù àti fóònù ẹ̀yin kọ́ mọ̀ ń bá wí o ẹ̀yin ROF kọ́ o ó pè mí kí n sọ́ọ̀tà báyìí káwọn tá a jọjọ́ mọ Yorùbá báyìí kí wọ́n dá tọrọ kọ́bọ̀ fún mi ju kí n wá bá ẹ̀yin mùsùlùmí àbí kìrìsìtẹ́nì lẹ́yìn kẹ́ ẹ ṣe ó pè mí kí wọ́n mọ̀ lè sọ̀rọ̀ ń pa yín mọ́ torí ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá káwá tẹ̀lé ràn wá lọ́wọ́ a nílò gaming laptop tó rà ti ní rédíò a dẹ̀ nílò fóònù gidi fóònù tẹ̀ ń wò fóònù working iṣẹ́ fóònù sẹ́ẹ̀mí ni kò sì gbọ́dọ̀ bàjẹ́ tó bá ti bàjẹ́ bẹ́ẹ̀ sẹ́yìn pé kò sí ní tá a jẹnu fún de èyí a nílò support wa ẹ̀sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ báyìí ní ìdìbò gaming laptop la nílò mo ní normal laptop kò lè ṣiṣẹ́ fún kinní yẹn tó rà máa lo OBS sẹ́mu app OBS á lo OBS so gaming laptop la nílò any gaming laptop ẹ̀yọ̀ ìlà nílò owó ẹ̀dẹ́ pọ̀ díẹ̀ mo ní laptop méjì níbí báyìí mo ní kan fún personal use mo ní kan tí mo máa ń lò tó máa fi make research so mo ti try kí n lo àwọn ìyẹn fún OBS but ó large ìyẹn ni pé wọ́n hang mo máa béèrè wọ́n ní wípé kò lè gbé a nílò gaming laptop so ẹ̀yin tẹ́ bá sì nífẹ̀ẹ́ láti gba rédíò app wa yẹn náà ẹ chat mi pẹ̀lú phone number yín kí n lè send link yẹn sí yín ní WhatsApp láti gba rédíò app wa yẹn so ẹ mọ̀ gbọ́ àwọn ètò wa níbẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan àti ti ilé kéwù náà lẹ́mọ̀ gbọ́ mbẹ́ o àti upload ti ilé kéwù náà síbẹ̀ rédíò ni tẹ́ bá wà níbi tẹ́ ẹ ti lè gbọ́ live báyìí ẹ gbé sí i tá bá ti bẹ̀rẹ̀ sí nílò ẹ mọ̀ gbọ́ lóní àbájì kan so lóní sẹ̀rẹ̀ rẹ̀ bá a sì fẹ́ mọ̀ sínú ẹ rí i pa à ń bá a ṣe lọ lábẹ́ tá a bá sí live tẹ́ni ẹ̀kan nu ò sí live àwọn program tá a bá yẹ ṣe kọjá a fẹ́ mọ̀ upload ẹ̀ síbẹ̀ a fẹ́ mọ̀ gbé síbẹ̀ a fẹ́ mọ̀ jù síbẹ̀ a fẹ́ mọ̀ kó bẹ̀ ẹ̀yọ̀ tá a bá dẹ̀ wà live náà kọ́ ẹ mọ̀ gbọ́ wa ní live náà bẹ̀ ní kétékété fún dé ìyá ọmọ Yorùbá arọ̀ wa àtùwà
a nílò gaming laptop àti iPhone láti 14 sókè la nílò. Ẹ̀yin o a nídìí 14 wálẹ̀ kò ní dáa torí kò ní pẹ́ tí èèfọ́ fún dànù. Fún dé a nílò support wa àwọn ọmọ Yorùbá ẹ support wa. Èmi mo béèrè o kò sí tọkàn mi o ń tọrọ báyà ní kọ̀ọ̀kan mi sáà ra fi mí lẹ̀. Ẹni tí ò ní í ṣe yóò bù mí ní tó ní fún mi ti ẹnu. Ẹni tí ò ní ó bá béèrè pé ẹ fún wa ní nǹkan ẹni tí ò ní kankan tí yóò fún yóò ní ń tọrọ báyà kò ní tí yóò fún ní tó lè fún ọ náà nu gbà bẹ́ẹ̀ fílẹ̀ mọ́ bu ní tó lè fún ọ ti ẹnu ní tó nínú ló ti fún ọ ìwọ gbà bẹ́ẹ̀ tó bá ṣe pé ìwọ náà lépè tó lè fún àbókan wọ̀kọ́ dá lé fílẹ̀. Àmọ́ ẹni tó ní nǹkan kọ́ ẹni tó ní kan ṣe ń kọ́ ọ̀nà òsè fún èyí ẹ dákun ẹ bá wa ṣe a nílò rẹ̀ torí wọ́n ń sanwó sórí rédíò yẹn ní oṣooṣù. Ìwé wo lélẹ̀ okay printing machine yìí rẹ̀ wọ́n ń sanwó sórí rédíò yẹn ní oṣooṣù. Wọ́n ń san a máa ń sanwó lé lóṣooṣù ni èmi kọ́ mọ̀ ń san o àwọn tí àjọ open rẹ̀ tí wọn ò sí náà ìjà náà ń san èmi kọ́ mọ̀ ń san o tọ́ ẹ pé dàkà ni tèmi ni wọn ò ní san tẹ́ngbáyìn wọn ò lò lọ́wọ́ tí wọ́n jẹ nìkan níbẹ̀ lápò ẹjọ́ nìkan àti ká ṣèwádìí lèmi ní ẹ̀yìn o ní tèmi volunteer ń tèmi nù àwọn bàbá wa kan ní sanwó ṣùgbọ́n àti ìmọ̀ lò dáadáa torí pé kí ni a nílò gaming laptop àtàwọn fóònù yẹn fún èyí ẹ ràn wá lọ́wọ́ tí àwọn babaláwo bá wà nù ROF wọn ó kú òǹbẹ torí pé wọn ó mú ifá tó sọ pé kan lọ sí ROF jáde tí wọn bá ti lè fún wa ní ifá tó ní kan lọ sí ROF kan pasán kan kú òǹbẹ ni kò sí nǹkan kan fún èyí mo tún rán wa lẹ́ẹ̀kan sí o a nílò gaming laptop àti iPhone láti 14 sókè tẹ́ bá lè ṣe ń bẹ̀ àbọ̀rú àbọ̀yè àbọ̀ sísẹ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ bá wa sọ̀rọ̀ ńkọ́ o nọ́mbà mi wà ní báyò mi tí ó bá wá rí inú yín 08167570244 WhatsApp 08167570244 08167570244 WhatsApp nìkan ni bẹ́ẹ̀ pé kéètì ẹ̀ nílẹ̀ àbọ̀rú àbọ̀yè.